بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلام ربي عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. معشر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أدوكم أبا الله سبحانه وتعالى أباتي أسوى كل الإسلام لسنة النبي محمد صلى الله عليه وسلم عليكم ìdúsí sin lérí ẹ̀sìn ọ̀dàkùn sàlékún ẹ̀ fún wa Allahumma amin. Agbóyé tàbí sí ọlọ́wọ́n bá kọ́lọ̀dàkùn sàlékún ẹ̀ fún wa Allahumma innana nas'aluka ilman nafi'a wa rizqan tayyiba wa amala mutaqabbala Allahumma amin. Ọlọ́run sàlékún orí wa kó sàlékún ìmọ̀ wa kó sàlékún àrísìkí wa iṣẹ́ tọ́lọ́wọ́n bó gbà lọ́wọ́ wa kọ́lọ̀dàkùn sàlékún ẹ̀ fún wa kò sí ń tàbí rí sí kí aláàlí bí ìbá sí mà kò sí tí Olúwa mọ́ fi gbàjọ́sìn lọ́wọ́ wa ẹgbọ́n mi àbí kíyàn ní máa sí ní àbá ṣe ìjọsìn kọ́dà kó tóbi jù bẹ́ẹ̀ lọ kọ́dà kó káàrù jù bẹ́ẹ̀ lọ ó ṣe látàárọ̀ dálẹ́ ọba sí lérí àìmọ̀ká Olúwa mi ò ní gbà liyabluwakum ayyukum ahsanu amala ní agbọ̀dọ̀ iṣẹ́ dáadáa tó bá ń Olúwa mi fẹ́ mú ni Ọlọ́run ṣàlékún ma wá o àtúnkíra kó ríire kó jẹ́ pé ìjòkó báyìí látún wá jòkó sí ìjòkó tá ti máa gbọ́ Ọlọ́run wí ànábì wí oríire ni o ní àbá wọ́rú àwọn ìjòkó báyìí ìgbádùn lọ wá o because ọ padà travel lọ sí ìlú mi àbọ̀ lọ síbi àyè kanjọ́ kan ẹlẹ́gùnmọ́lẹ́ tí ń gbọ́ wà sí àwọn wa travel bóyá ó lómi 30 kìlómítà 80 kìlómítà kò tó rí wà sí gidi o àṣọ wà sí ọlọ́bẹ̀ yọ o because tí yàn bá wà láwọn àyè kan tọ́ ọ̀bá ti máa rọ́ Ọlọ́run gbọ́ tó ìbágbọ́ lọ́wọ́ sí social media ní rọrùn rẹ̀ sí tó kálukú gbọ́ wà sí kólówó lẹ́lò ní ọ̀bá wà ọkàn rẹ̀ ọba mọ́ dípẹta láwọn sàábà Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n èyí sábà dínà sí mọ́sálásí Ànábì ẹni tí ọba wá láàárọ̀ yóò wà ní kíni yóò wà ní rọ̀lẹ́ kìí ṣe torí kankan láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba bí wahyillah yuhya aw tuhya al-qulub pẹ̀lú wà yí tọ̀dọ̀ Ọlọ́run al-Qur'ani àti Sunnah tànàrí lọ́kàn fi máa ń yé lọ́kàn fi dípẹ̀ta ẹlòmí ọmọ fárú ìjòkótà ní ṣẹ̀rẹ́ láti kàá ẹgbọ̀ yé kéèsì kíkà nìkan là ń sọ àní ìmọ̀ ìjòkóhùn gẹ lásán tó tó wá jẹ́ lé Olúwa alùbáríkà lé alùbáríkà ní kọ́dẹ̀ ẹni tí ń wọ̀ wá nìsí ládàrí tó àwọn àtàjòkó because makan oní míza rẹ̀ ẹ̀gbọ́n mi makanu ní míza pé ẹwà níbi tán tí ń sọ gangan ìwọ́n gbọ́n jìnà ní ó yàtọ̀ sí ibi tó jẹ́ reality lẹ́yìn ìgbà náà mọ́sálásí Ànábì gbé wọn náà sọ̀n tó yẹ kún olóṣù pọ̀ jù olóṣù lálàáfíà jù fi baytin min buyutillah nílé kan ní orí Olúwa ìmọ̀ta ń kọ́nù kíláàsì ńlá lùbáríkà o àmì yìí tá ń kọ́nù mọ́sálásí ńlá lùbáríkà jùlọ ẹ̀gbọ́n rí gbogbo àwọn Imam Ahmadu gbogbo àwọn Imam Malik Imam Shafi gbogbo àwọn Abu Hanifa mọ́sálásí náà ti nímọ̀ wọn àmì yìí tá ń kọ́nù kíláàsì náà lálùbáríkà àwọn kò tó sínú mọ́sálásí ló jẹ́ bá àwọn àwọn ríyájì yàbá lọ́tọ́dọ̀ mọ́sálásí yìí ó kéré ẹjá ẹkọ́ kíláàsì ẹ̀mà ọkọ̀ ní kíni ẹ̀mà ọkọ̀ mọ́sálásí èyí tẹ́ ń kọ́ jámẹ́ tẹ́ ń kọ́ kíláàsì òun náà tó ẹ̀rí ti mọ́sálásí èyí tá mọ́kọ́ yìí mọ́sálásí ọ̀dá àfáwà ní ìyọ́wọ́ lẹ́kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sùn mọ́sálásí ó lè kó wọnú lé olóòlù nú lé
gashiyatuhumur rahma ìkẹ́ Ọlọ́run bò wá dàrú nínú mọ́sálásí ni wa hafatihul malaa'ika wa nazalati alayhim sakina ìfọ̀kànbalẹ̀ yóò wá láti ní pé ìwọ tọ́kàn rẹ̀ bá balẹ̀ máa lọ sí mọ́sálásí bí bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run nínú mọ́sálásí ó rí fọ̀kànbalẹ̀ bá ń sáyẹ́ntì bá ń dọ̀ọ́lá àwọn ọwọ́ mi depression ń dọ̀ọ́lá àwọn ma wá rùjò kó báyìí ọmọ rí fọ̀kànbalẹ̀ wa nazalati alayhim sakina ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run yóò gbò wọ́n dàrú wa hafatihumul malaa'ika àwọn màláíkà ò ti rọ kíkọ́ wa báyìí màláíkà sí ìrọ kíkọ́ yẹn lásán wọ́n wò náà àdúrà làwọn máa ṣe wọ́n bèèrè fẹ́ lẹ́hùn Olúwa bá fẹ́ríjì wọn Olúwa bá wa kẹ́ wọn nítorí náà orí ẹláṣẹ́ o Ọlọ́run dágélé yìí pọ̀ níbi ìṣẹ̀mí ayé wa ìdópẹ́sẹ̀ tí yàn bá gbé lọ síbi tí yóò ti sin Ọlọ́run yàn padà gbé lọ síbi tí yóò sí kíni tí yóò ti sin Ọlọ́run ọba adúpẹ́ fún Ọlọ́run ọba léwé èyí ń so eléyìí kábà lè mọ fálù ẹ̀ ní because ayakumullah ẹlòmí èyí mọ fálù rẹ̀ náà múládé adẹ́bí gásílẹ̀ lọ́wọ́jẹ́ adẹ́bí tíra àfáwà النسائي adẹ́bí báàbù adadu gásílẹ̀ wájì ẹ̀mí ìlú lálẹ́ fọ́ ojú ẹ̀mí ìlú lálẹ́ fọ́ ojú bismillah bismillahir rahmanir rahim adadu gásílẹ̀ wájì akhbarana Shuwayd bin Nasr qala anba'ana Abdullah wa huwa ibn al-Mubarak an Shu'ba an Malik bin Urfuda an Abd al-Khayr عن علي رضي الله عنه أنه أتي بكرسي فقعد عليه ثم دعا بتور فيه ماء فكفأ على يديه ثلاثة ثم مدمد واستنشق بكف واحد ثلاث مرات وغسل وجهه ثلاثة وغسل ذراعيه ثلاثة وأخذ من الماء فمسح برأسه وأشار شعبة مرة من ناصيته إلى مؤخر رأسه ثم قال لا أدري أردهما أم لا وغسل رجليه ثلاثة ثم قال من سرأ أن ينظر إلى طهور رسول الله صلى الله عليه وسلم فهذا طهوره. نعم. وقال أبو عبد الرحمن قال أبو عبد الرحمن هذا خطأ والصواب خالد بن علقمة ليس مالك بن عرفطة. باب عدد غسل الوجه ẹ̀mí ló lálẹ́ fọ ojú ẹ̀rí wo ló gbé jáde ani akhbarana Suwayd bin Nasr akhbarana Abdullah ni Abdullah ibn Mubarak wa huwa ibn Mubarak àti ní gbídán bá ní pé Abdullah lásán àbọ́nbá dárúkọ ọwọ́rọ́ wí lásán tí wọ́n forúkọ bàbá ẹ̀ sí kí láàmà ń pè lọ́dọ̀ àwọn afáà ní mustalah wal hadith àti sọ muhmal barakallahu fik tó ti tán bá dákọ̀ èèyàn tí wọ́n dákọ̀ bàbá rẹ̀ wọ́n dákọ̀ mọ̀lẹ́bí ẹ̀ sí muhmal nìyẹn wọ́n ṣe ihmalu ẹ̀ àmọ́ tán bá dárúkọ èèyàn sí tán bá dárúkọ pé arákùnrin kan lásán wọ́n dárúkọ pé látọ̀dọ̀ arákùnrin kan náà àwọn sàbí ànábì àbíyàwó kan níyàwó ànábì ẹ̀gbọ́n àdárúkọ èyí tún yàtọ̀ kí là ń pè léyìn mubham barakallahu fik ẹ̀dì àmà tí wọ́n bọ̀nà ara wọn bẹ́ látọ̀dọ̀ àfá Abdullahi ibn Mubarak a ní àfá Abdullahi ibn Mubarak àwọn kankan pè sí ilá aláwọn kankan pè sí ilá láfá Abdullahi ibn Mubarak kí lá ló pè sí ilá aláfá Abdullahi ibn Mubarak gbogbo nǹkan pè sí ilá dáadáa àfá lówó iná sójú ọ̀nà Ọlọ́run ọba àfá nímọ̀ ọmọ fíkíwò ọmọ àdísì ń kọrin mujahid ní àti sọ́npẹ̀ Abdullahi ibn Mubarak ní ẹ̀. an Shu'ba látọ̀dọ̀ Shu'ba kí ló kọ́ abẹ́ Shu'ba bun Hajjaj Shu'batu bun Hajjaj an Malik bun Urfata an Abd al-Khayr látọ̀dọ̀ Abd al-Khayr yẹn àwọn kan níbi kí ìṣòrúkọ ẹni ẹ wọ́n ló kọ ẹ nígbà ìmọ̀kani nígbà tó padà gba Islam ó padà jẹ́ Abdurrahman bin Yazid ọba nàbí láyé àwọn kò rá nàbí àwọn tó bá nàbí láyé tí wọ́n rá nàbí alórúkọ ọ̀kan tí wọ́n máa ń pè wọ́n kí ni ó láwọn àfọ́n mọ́sọ́lá náà muhadaram barakallahu fikum ẹfáfà ní ilé iná ètè muhadaram ọba nàbí láyé àmọ́ lọ́wọ́ yóò rí kí ni
kò rá nẹ́bì ọ̀nà ìlú nífẹ́ rá nẹ́bì tán ó dójú ọ̀nà nẹ́bì kú gbá ń bọ̀ láti gbé mú gbọ́dọ̀ rá nẹ́bì mo gbà fún lóòótọ́ àmọ́lọ́gbà sọ̀hábà yìí yóò ní tí ẹ ẹlòmí sọpọ̀ banújẹ́ lè tó fi kú ni ẹ̀wà rá nẹ́bì mo sì gbìyànjú ó kú bí mẹ́lì mẹ́wàá ó kú bí 20 àbí 80 mẹ́l 40 mẹ́l tí ó dé Mádínà nẹ́bì kú Allahu Akbar alágbọ́dọ̀ Abdul Khayr orúkọ rẹ̀ ń gbá ìmọ̀kan ní orúkọ rẹ̀ ní ìsìn nínú Islam Abdurrahman ìyẹn lè chíjọ orúkọ bá dá nítorí pé èyàn gbọ́dọ̀ jẹ́ ẹrú Khayr ẹrú ọlọ́lá máa jẹ́ àmọ́gbà yán ti pé tán fi mọ́nù wọ́n fi kalẹ̀ bẹ́ẹ̀ an Ali látọ̀dọ̀ àfá Ali Abdul Khayr ó lázàmà Imam Ali nínú àwọn asibáàtì lọ́dọ̀ Imam Ali ni ọba gbọ́rọ̀ wá lọ́dọ̀ Imam Ali ayẹwo an Ali látọ̀dọ̀ àfá àwọn Ali bun Abi Talib kí ló kọ Abu Talib Abu Talib Abdul Manaf lórúkọ ẹ̀ Abdul Manaf orúkọ bàbá wọn ni na fi sọ sẹ́gbọ̀mí Aliju bun Abi Talib huwa Abdul Manaf bun Abdul Muttalib bun Hashim náà ana Ali yàtọ̀dọ̀ àfá àwọn Ali annahu ata bi kursiyyin wọ́n mú gbé àgáwá fún faqa'ada alayhi ó wá jókòó lé lérí thumma da'a bi tawr ní ẹbá ń gbé igbáwá tawri àwọn kan ní Lárúbáwá ni àwọn kan ní ìsìdí kíni Lárúbáwá àwọn gbà tí Lárúbáwá ti ń lò ó ti di kíni ó ti di Lárúbáwá nù káfà kan máa wà yanu pàgàdà bí kíní kan ìsìdí Lárúbáwá nù Kùránì kò ní túmọ̀ ọmọ tó sọ gbogbo tí mẹ́nu Kùránì ọwọ́ mi ìdí Lárúbáwá ní kílíkà ìdánkísímọ̀ tó ń díza díze ìsí Lárúbáwá ọ̀rá ìmọ̀kan sẹ́yìn ilé kéwú yínú náà rẹ̀ wá pàá ìgbẹ́ ìmọ̀kéwú bẹ́ ọlọ́wọ́ Tajul Arus ó rí díza mẹ́ ọlọ́wọ́ Lisanul Arab ó rí díza mẹ́ in tí Kùránì bá sọ ìdí Lárúbáwá ní Qur'anan Arabiyyan ghayra dhi iwaj àwọn ni pé ta ló mọ̀ túnmẹ́ ó dó pẹ̀lú mí tọ́rì àwọn kan ní èsì ìdí Lárúbáwá abẹ́ tó yíwa ní wíkí ni ìdí Lárúbáwá ni àfáà lígẹ́ bá ń gbé igbá wá bí tọ́rì wọ́n gbé igbá yẹn wá fi ma'un omi wà nú ẹ̀ fi ma'un sífà nìyẹn jumlatu ismiya ni àmọ́ fi mahalli jarri kí ni sífà li mawsufu tawr fáwọn makéwú fakafa ala yadayhi àfáà lúwà bùbí sọ́wẹ́ sàlásà lẹ́ẹ̀mẹ́ta ó dá mi sọ́wọ́ káfà ó dá láti gbígbá yẹn ó dá sọ́wọ́ lẹ́ẹ̀mẹ́ta ọwọ́ ti máa bá yẹn thumma madmara ó tún jọ nínú lójú àwọn èèyàn wastanshaqa ó fún imú bí kaffin wahid ọwọ́ kan náà lógú ọwọ́ kan báyìí lógú tó sì wá bù lẹ́yọ̀ kan báyìí ibẹ̀ ló sì kíni ló ti yọ nínú ibẹ̀ náà ló sì kíni ló ti fi mú thalatha marat lẹ́ẹ̀mẹ́ta ló ṣe ọ̀nàgbà tí yàn fi lè fi mú tí yàn fi lè rí tí yàn fi lè yọnu tí yàn lè fi mú ó kún sí sí ó tóbi 3 sí 4 bọ́ bá wúwọ́ o lè bú báyìí ó yọnu nù kò sí lẹ́ẹ̀mẹ́ta fọ́sílù nìyẹn kò sì wá fi rí lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta náà fọ́sílù nìyẹn yíò náà lọ bó bá sì wọ́ lè ṣe wọ́sílù tó wá pín ó lè bú báyìí lẹ́ẹ̀kan ṣoṣo ó sì gíní ó yọnu lẹ́ẹ̀mẹ́ta ó fi mú lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta níbi ọwọ́ kan náà ó bá sì wọ́wọ́ kan tó bù náà ẹ̀wọ́n mi ó lè yọ nínú kò tó fi rín kò tó yọ nínú kò tó fi rín kò tó yọ nínú kò tó fi rín bí kéré níbi ọwọ́ kan òun náà lọ ẹ̀láwùsẹ̀ gẹ́ẹ̀tẹ̀ má jẹ́ nígbàtà wá rí ọdún wá rí ọlójú kan lọ́wọ́ àgbà àìkúnná sí gbogbo ẹ̀lá ń kọ́ bí Nasa'i náà wastanshaqa bi kaffin wahid ní mo sọ pé Nasa'i yóò mọ̀ sọ àwọn ìdájọ́ kan tí ó táì sábà rí níbi àwọn tírà ní ó specialize lérí ìjọsìn àkámù ibadat wà àkámù kí ni muamalat ni àtàwọn nǹkan mìíràn náà wa ghasala wajhahu lẹ́yìn ìgbà náà wá fojú ẹnu lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta alójú ti bẹ̀rẹ̀ níbi tí irun ti yọ báyìí débi jàgbà ibi tí ojú dé nìyẹn ní òru lẹ́bùrú láti ibi tí débi kíni ìtì gèjì wa ghasala dhira'ayhi lẹ́yìn ìgbà náà wá fọwọ́ rẹ̀ dé gbọ́n thalatha lẹ́ẹ̀mélòó
lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta wa akhadha min al-ma' ó wá mú omi famasa bi ra'sihi ó fi pa eré ẹ̀ ní o kò fọ́ ọpa ni wa ashara Shu'ba afá Shu'ba wá sàlàyé kíní kan fún wa níbi àdísì ó nígbà àdísì mọ́ gbà yìí bí pé ń dáòtù kíní kan kí n sì má fi dáòtù bá yín sọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ bá padà rí pé tí mo dáòtù yóò ráìtì ẹgbà bí ò bá ráìtì ẹgbẹ́ kalẹ̀ ń táwọn àfá aládìsí mi sọ tán máa ń ṣe nu wọn ní parọ́ fún yín wọn ní tàyín in tí ò bá ṣúọ̀ fún wọn ẹsẹ́ gíní wọn è sọ nítorí pé ìmọ̀ àmánà ni ó ẹ̀bọ́n mi ẹ̀ sí gbọ́dọ̀ jàmbá ìṣúọ̀ níbi òyí tí mo fẹ́ sọ yìí o kí ni òṣúọ̀ mẹ́ marata min nasiyatihi ila mu'akhar ra'sihi ipe ànábì pa iri àfáà lè pa iri ẹ̀ láti ibi kíni ibi tí irun ti ń yọ débi parí ọpa lóòtọ́ but láàdìrí ìmọ̀ àrọ́dá òmá nígbà tó mú ọwọ́ lọ sẹ́yìn tó wá dá padà ìmọ̀ amúlá àbí ò dá padà yíò yé mi àmọ́ mọ́ mọ̀ ẹgbẹ́ sí kíni ọpa eré yẹ láti fi tí ó ti lọ sí kíni ẹ̀yìn tó wá dá padà ìmọ̀ láàfà fi pín síbẹ̀ ìpé ìmú lọ sẹ́yìn ọ̀ranyàn ni ìdá padà súnnà ni ẹ̀rọ ọ̀sẹ̀ ń gẹ́tì rí famsahu bí kíni bí ru'usikum àwọn kan nínú ìmú lọ sẹ́yìn àti dá padà ọ̀ranyàn ni ànábì òfin kalẹ̀ yí láyé ó di mélòó ó di méjì àwọn kan ní kò jẹ́ ẹsẹ̀ dandan báhùn ọba ti pa díẹ̀ famsahu bí báhùn bẹ́ẹ̀ tab'idi ni ọba ti ṣe díẹ̀ ń bẹ́ẹ̀ ó ti gíní ó ti tán ẹ̀bọ́n mi kí lẹ́ẹ̀rí ti ń dé bá ń bẹ̀rún tab'idi ní kèése gbogbo ẹ̀bọ́n mi lẹ́yìn ìgbà náà sì bá aṣọ bá níbi pa wájú kíni eré ẹ̀ lásán sì pa láwàdí ẹ̀mọ́ tẹ́ ń sọ ẹni tó bá wé láwàní lẹ́yìn ìgbà tó ti sàlùwà látàn tó wá dífúkọ́tì fún láti kíni láti bọ́ láwàní yẹn òun yóò pa kíni wájú eré ẹ̀ yóò wá sí kíni yóò pa láwàní yòókù ni nítorí náà ká pa gbogbo eré ẹ̀bọ́n mi báwo bẹ̀ eré ti sọ́ọ̀kì ni fáliyùtọ́wà fún bí kíni bil baytil atiq ẹ̀sí dáadáa ni nítorí náà ìpáyà eré lọ sẹ́yìn ọ̀ranyàn ni ìgbé wá síwájú súnà ní ala qawli ar-rajih lérí ọ̀rọ̀ tó sẹ́kíní tó tẹ́sùn wa akhadha min al-ma' alánàbí àfáàlì bá mú omi famassa bi ra'sihi ó fi pa eré ẹ̀ wa ashara Shu'ba marratan min nasiyatihi ila mu'akhir ra'sihi afá Shu'ba ní kó pa láti pìlẹ̀ rí débi kíni ẹ̀yìn láàdìrí ìmọ̀ àrọ̀dá òmá só dá padà àmìlá àbí ò dá padà wọ́gásàlá rijlayhi lẹ́yìn ìgbàmí ẹ̀sẹ̀ wá fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì thalathan lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta thumma qala lẹ́yìn ìgbà náà wá sọ báyìí man sarrahu ẹni tí ó bá dùn mọ́ an yanzura ila tuhuri rasulillah tó fẹ́ mọ́ bóòlà nẹ́bì sí ń sí àlùàlá ẹni tí nù rẹ̀ bá fẹ́ máa dùn tí ó mọ̀ bóòlà nẹ́bì sí ń sí àlùàlá fàhádà tuhuruhu ká nẹ́bì sí máa ń sí àlùàlá rí ẹni tàà bá ń kọ́pì tàà bá mọ̀ tí sí ń sí nǹkan ní wá mọ́ sí kíní ní máa ń dùn ní kẹ́ni kí ló tẹ̀ fi rìn báyà lájì ká nẹ́bì sí máa rìn nù kí ló tẹ̀ fi sàrárá báyìí ká nẹ́bì sí ń sàlùàlá ní ìgbádùn ní ẹ̀rí bá àwọn kan wọ́n kọ́pì bàbá Ọlọ́básanjọ́ nígbà tí ń gẹ fìlà báyà wọ́n náà sí kíní wọ́n ń gẹ bẹ́ẹ̀ nígbàtí bàbá Tinubu tún dé wọ́n kálukú náà tún wọ àwọn fìlà kan nígbà tí bàbá Tinubu sí wọ́n nù bóòlò sí wá ní ma kọ́pì ànábì Muhammad sallallahu alayhi wa sallam wa qala Abu Abdurrahman ni wọ́n sọ báyìí talóntọ̀ tàbí Abu Abdurrahman afá Nasā'ī àyínà sọ́rọ̀ ẹfún wọn afá Nasā'ī wọ́n sọ báyìí hádà khata níbi àdísì yóò níbi chíni ẹ̀ àfáà tó dárúkọ èèyàn kan ó mistake àfáà lè mistake kò sí ọ̀nà mẹ́ ó mistake ẹni tó sọ pé òun gbádìsì lọ́dọ̀ rẹ̀ kìí sọ orúkọ ẹniyẹn tó ní pé orúkọ ẹni mọ́ ń pè Malik bin Urfadh was-sawab Khalid bin Alqama èyí tó correct ní kíni Khalid bin kíni bun Alqama because ara wọn ẹlòmíì tí wọ́n gbà dísì yẹn wá ọ̀dọ̀ tánà tí ń gbà wá Khalid bin kíni Alqama ni
afa Tirmidhi ṣàlàyé lè ibi khata'u ni afa bo nan pe Ibn Abu Dawud ona ni khata'u ni so ti ba o yesi afa Nasa'i ni nǹkan ló sọ bẹ́ẹ̀ inta ko mi hadisi ni pé kíni a máa fojú le mi lo le mẹ́ta bàbá sì fo le kan náà kò sí kíni kò sí láì fi bẹ́ẹ̀ na'am غسل اليدين. نعم. أخبرنا عمرو بن علي وعمير بن مسعدة عن يزيد وهو ابن زريع. نعم. قال حدثني شعبة عن مالك بن حفظه عن عبد القيس قال شهدت عليا دعا بكرسي فقعد عليه ثم دعا بماء نعم. في تور فغسل يديه ثلاثة. نعم. ثم مدمر واستنشق بكف واحد. نعم. ثلاثة. ثم غسل وجهه ثلاثة ويديه ثلاثة ثم غمس يده في الإناء فمسح برأسه ثم غسل رجليه ثلاثة. نعم. ثم قال من سرأ أن ينظر إلى وضوء رسول الله صلى الله عليه وسلم فهذا وضوءه. حديث كسواجو ناني بوس حديث. نعم. باب صفة الوضوء. أخبرنا إبراهيم بن حسن المقسمي. نعم. قال أنبأنا حجاج قال ابن جريج حدثني شعبة أن محمد بن علي أخبره قال أخبرني أبي علي أن الحسين بن علي قال دعاني أبي علي بوضوء فقربته له فبدأ فغسل كفيه 3 مرات قبل أن يدخلهما في وضوئه ثم مدمد 3 واستنثر 3 ثم غسل وجهه 3 مرات ثم غسل يده اليمنى إلى المرفق 3 ثم اليسرى كذلك ثم مسح برأسه مسحة واحدة. نعم. ثم غسل رجليه اليمنى إلى الكعبين 3 ثم اليسرى كذلك ثم قام قائما فقال ناولني فناولته الإناء الذي فيه فضل وضوئه فشرب من فضل وضوئه قائما فعجبت فلما رآني قال لا تعجب فإني رأيت أباك النبي صلى الله عليه وسلم يصنع مثل ما رأيتني صنعت يقول لوضوئه هذا وشرب فضل وضوئه قائما. نعم. أنا باب صفة الوضوء بولا سنسالة لا أفكو بجو سنبقى دان سنة عن سليك وكان بقى لا بسو جنرا الله تدعى فهو إبراهيم بن الحسن المقسمي أحبان الحجاج أني أفاوى حجاج بن محمد المسيسي مصباح فاوى أني ابن جريج عبد الملك بن عبد العزيز حدثنا شيبة بن صح عن محمد بن علي لا تدعى محمد بن علي أبو جعفر أبو كلام أبو جعفر نما تقول أوان شيء أمان صوب أبو جعفر nínú àwọn ìmáàmù àìsàn àṣàríyà ni kìí ṣe ìmáàmù ṣíyà o ẹ̀bọ́n mi wọ́n kàn kílé mẹ́rin Muhammad bin Ali Abu Ja'far akhbarahu ó sọ báyìí pé akhbarani abi Ali bàbá mi tí ń jẹ́ Ali anna Ali ibn mada Ali ibn Hussein Ali ọmọ Hussein Zainul Abidin sagẹ́tì òun náà pè ní kíni Ali ibn Hussein bónú kíni Ali ibn Hussein bun Ali ona pè ní kíni Zainul Abidin afáyẹn afóhun fíkí òní olùbẹ̀rẹ̀ Ọlọ́run ọba ni olùnásójú ọ̀nà Ọlọ́run ọba ni kọ́dà ibi tó bẹ̀rẹ̀ Ọlọ́run ọba dé àsìjú fẹ́ wọ́njọ́ kan ó sákísàkísí ẹ ó rí pé àpá fẹ́ wọ tọ́lẹ̀tì èsì sí mọ́ sí kíni ní ma ń bàlé wa lá èsì ló sì bàlé wa lérí kíni lérí tọ́lẹ̀tì yẹn ó ti bà lérí ìgbẹ́ ó súnmọ́ kí gbẹ̀rẹ̀ sí gẹ́ni ó kànyàn láà ìbẹ̀rẹ̀ Ọlọ́run wá dé bẹ́ẹ̀ ó wá ní pé á ti máa fẹ́ lọ tọ́lẹ̀tì ń lásọ ọ̀kan sẹ́wé tó rò tó bá làkà ìmúni lóòtọ́ àmọ́ kò lọ́rọ̀ Ọlọ́run ọba ó wá rò pé kí lọ mú aṣọ míì kí ma fi wọ tọ́lẹ̀tì ó ti wá lọ ọ̀hún ó kàn fẹ́ wọ tọ́lẹ̀tì ó kàn rántí ní pé a sánẹ́bí sí ẹ̀bọ́n mi sánẹ́bí máa ń wá sọ ọ̀kan special fún tọ́lẹ̀tì àbáṣọ ọ̀kan special fún un anẹ́bí sí sáàbùwá kìí máa ń ṣe tí Umaru máa ń ṣe tí Usmanu máa ń ṣe tí bàbá rí máa ń ṣe Àlí wọ́n ń ṣe A'udhu Billah ìjọsìn tí wọ́n fi sin Ọlọ́run ọba bóòlì mi ti bẹ̀rẹ̀ Ọlọ́run ọba tó wọn
tó sì gbé kalẹ̀ ní ẹ wọ́n náà máa bíra ẹ lónìí gbogbo àwọn nǹkan tí wọ́n náà ń ṣe níjọsìn sánẹ́bì ṣe é bánẹ́bì bá ń ṣe kọ̀ntínú bánẹ́bì ò bá ṣe kò dára nẹ́bì ò fi ṣe kò sóre ń bẹ̀ ní tó sì gbé lẹ́nìyẹn afá iná kúmọ́ lérí kó bẹ̀rẹ̀ ọlọ́run ra òun náà ń pè ní Zainul Abidin ó ní fàázà kọ́ nípa ìpé hádàlẹ̀rí ta'riful bataha'u wa ta'atahu wal baytu ya'rifuhu wal hallu wal haram afá ìfẹ́ lọ sí umranjọ́ kan àbájì ni ó dé mi court ó fẹ́ sọ làbẹ́íkà ẹ̀rú sì bá ṣẹ̀rẹ́ láfẹ́ bẹ̀rẹ̀ umra kí ni ọkọ̀ sọ làbẹ́íkà Allahumma làbẹ́ ó fẹ́ sọ bá ẹ̀rú sì bá ó sì bá àwọn ẹgbẹ́ wọlé kọjá ibẹ̀ wọ́n sọ làbẹ́íkà wákàtí kan kò dí sọ ẹ̀rú ń bà ní pé kí ló dé ó ní tí bá sọ pé làbẹ́íkà tọ́lọ̀ bá ní kí lálàbẹ́íkà ń kọ́ ẹ̀gbọ́n mi ọlọ́run mo jẹ́ ọ́n pé tọ́lọ́ pé ìgbà pé ti rẹ kí ní ṣe ẹ̀rù ń bà mí ilé sọ àwọn ẹwọ́n sọ náà ní o bọ́ bá sọ ó lájí ò ní múra tó sọ pé labbaik Allahumma labbaik ó sọ tọ́bà ó sì dákú ẹ̀rù pẹ̀lú kó mọ́ gbọ́ ìpè kẹgbẹ́ aláàdọ́ lóhun ìwátọ̀ wa ń lọ sí ájì ní ìsẹ́ lọ múra ẹ̀tọ́ wọn ya fídíò rẹ̀ labbaikala àràfàlà lọ́wọ́ labbaikala àwọn àsàkọ̀ sọ́tì dọ́ lóhun rẹ̀ owó ọtí ló kó lọ sí múra owó tó kó jẹ ló kó lọ sí múra tọ́wọ́ sí sọ pé làbẹ́kà àwọn mọ̀lẹ́kà ẹgbẹ́ alóhun ọ̀dọ́ lóhun owó àrábù ló kó wá àwọn tí wọ́n ṣe tọ́lọ́ lẹ́rú tó ṣe kíni lẹ́rú tó ń bà yìí ẹ̀rálẹ̀ sí sábàkà night sáwọn eléyìí mọ̀ ìpáwọn ṣe bá sí sábàkà night Ànábì Ibrahim mọ Káàbà tán ní tó sunkún sọ́lọ́ lọ́hùn ni àti Ismail Ọlọ́run pè wọ́n sẹ́ Rabbana taqabbal minna nílẹ̀ wọ́n ṣe sábàkà night fún afáàdì Zainul Abidin nínú àmọ́ wá kífẹ̀ nígbà tó dé Mákà Mádínà náà wà tẹ́lẹ̀ ọ̀padà wá gbé Mákà gbogbo oúnjẹ táwọn ará Mákà máa ń jẹ láàárọ̀ ní búrẹ́dì yóò lọ fi owó ara ìrà ní ẹ̀gbọ́n mi yóò fi owó ara ẹ̀ yóò ṣe kíni yóò lọ gbé fáwọn tí wọ́n máa ń ṣe búrẹ́dì pé bá ń ṣe búrẹ́dì báyìí ọ̀tọ̀ wọn ti wá ṣe látàlẹ́ mọ́júmọ́ sẹ́yìn pé búrẹ́dì náà máa ń jẹ lásùbà nígbà kan ẹ bá ti lọ ilé iṣẹ́ búrẹ́dì àwọn èkì làwọn eléyìí ilé iṣẹ́ búrẹ́dì lẹ́tì lọ́gbà àwọn alájẹ́ sí mọ́ lẹ́tì lọ́gbà láàárọ̀ tí ó mọ̀ gbóná yóò ti wá lọ látàsùbà yóò wá gbé búrẹ́dì sẹ́yìn before kásùbà tó yóò máa wá sáfù gbogbo ara Mákà yóò kàn máa gbé mẹ́ta sí àrákọ̀ọ́kan bí tán bá pọ̀ mẹ́wàá tí ṣe máa ń ṣe rò wọn ká lókò kàn jí láàárọ̀ fẹ́ lọ kásùbà wọn mọ̀ bá búrẹ́dì mẹ́ wọn ní mẹni tó gbé kalẹ̀ ẹ̀pọ̀ mi wọn ní mẹni tó gbé kalẹ̀ òun náà ìsọ fún wọn ẹgbẹ́ mi mo ṣe gẹ́ni ní gbé kalẹ̀ wọ́n tẹ́ẹ̀lé rúsì because family Ànábì ni ó yẹ ká máa ṣe fáìfí àwá ní láàmì sọ pé man lam yusri bí amaluhu man abtā bí amaluhu lam yusri bí mara nasabuhu ọ̀rọ̀ Ànábì ni ẹni tí ó bá ṣe dáadáa mọ̀lẹ́bí ẹni ó já o ẹni tí ó bá iṣẹ́ dáadáa mọ̀lẹ́bí ẹni ó ṣe gíní yóò jálẹ̀ o owó owó bá Ànábì jẹ́ bàbá òun ní tó sáf gbogbo wọn so ìjọ tó wá kú ọkàn dí láàárọ̀ ọjọ́ rẹ̀ ilé wọn bá rí búrẹ́dì tí ò sí àfà kú mọ́júmọ́ bí alẹ́ àárọ̀ ọjọ́ rẹ̀ ilé wọn rí búrẹ́dì ìjọ kejì wọn rí búrẹ́dì àwọn tó wọ́n wẹ Hussein táwọn wẹ Àlí ibn Hussein yìí níjọ́ tó wọ́n wẹ̀ wọ́n wá rí black lẹ́yìn ẹ̀ tó ti pọ̀ tó ti di àmùjẹ sí lẹ́yìn ẹ̀wọ́n mi ó ti di àmùjẹ sí nínú ó ti di àmùjẹ sí lẹ́yìn àwọn ọ̀rẹ́ ìgbò ló ti ní àmùjẹ ìyàn gbà bí ẹni tí ma ń gbé búrẹ́dì ní àwọn tọ́mọ̀ ní àmà rí búrẹ́dì bá láti àárọ̀ yìí na fi wá mọ̀ ìpé àfáà lè ní síkẹ́ni Zainul Abidin ní síkẹ́ni ní ṣe àwọn ènìyàn ẹni Ọlọ́run ni wọ́n tún ṣe dáadáa àbí Allah subhanahu wa ta'ala irú abẹ́ ọlọ́dàbùdógó ẹ̀fẹ́ ń kálukú wa àfáà Zainul Abidin wọ́n sọ báyìí pé akhbarani abi bàbá mi fún mi nírò anna Hussein ibn Ali a ní Hussein ọmọ Ali qala ó sọ báyìí pé dani abi bàbá mi tí ń jẹ́ Ali tún pè ní Hussein ọmọ Ànábì ni òun lásọ́ ní October náà ipé wọ́n bí nínú oṣù kíní Sha'ban ó ní bàbá mi ké sí níjọ́ kan bí wàdú ó ní ẹbá gbé gbá wá faqarrartuhu lahu wọ́n bá gbé igbá fún bọ́ wá fẹ́ kírun bá gbé níwá ó dáká mọ́ sọ́rọ̀ ìfáwọn ọmọ wa àfi kan ọlẹ́kọ̀ọ́nù
ọya gbàgbàgbà rẹ̀ láwá ma ojú ní sàrọ̀lá ìyẹn kọ́ lẹ́kọ́nù ó ń sàárà lọ ẹfún lówó lọ fún sàárà ń ta ẹnkọ́ lẹ́kọ́nù ìyẹn máa ń tọrẹ fakọ̀rọ̀mtù wúláwú mo wá gbé igbá rọ̀lá fún bàbá mi fàbádà ọba bẹ̀rẹ̀ fagasala kàfẹ́ ọkọ̀ fọwọ́ ẹnu thalatha marrat lẹ́ẹ̀mẹ́ta qabla an yudkhilahu ma fi wudu'ihi síwájú kó tó ti bọnú gbá ọfọ̀ lẹ́ẹ̀mẹ́ta thumma madmad lẹ́gbà náà yọ nínú thalatha lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta wastanthara lẹ́gbà náà ó fímú síta ó fímú ó sì fi síta lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta thumma ghasala wajhahu thalatha marrat ó fojú ẹnu lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta thumma ghasala yadahu al-yumna lẹ́gbà náà ó fọwọ́ ọ̀tún ẹnu ẹ̀gbọ́n mi ó fọwọ́ ọ̀tún ẹnu ila mirfaq dibi gbọ́n lẹ́ẹ̀mẹ́lò thalatha lẹ́ẹ̀mẹ́ta thumma yusra kadhalik ó sì sí náà bẹ́ẹ̀ thumma masaha bi ra'sihi lẹ́yìn ìgbà náà wá pa èrè ẹ̀ mas'atan wahida lẹ́ẹ̀kan ṣoṣo ní o thumma ghasala rijlahu al-yumna lẹ́yìn ìgbà náà ó fọ ẹsẹ̀ ọ̀tún kò pa tẹbá ogun àtà gbàdísì àwọn alẹ́ ànábì ní o Abu Jafaru ara alẹ́ ànábì ní Ali Zainal Abidin ara ọmọ ànábì náà ni ẹni tó gbà rọ̀ tí ẹ̀ Hùsẹ́nì ọmọ ànábì náà ni Aliyu ọmọ ànábì náà ni àwọn ìmọ́mù yí mẹ́rin tẹ́ ń kílé mùnú gbogbo wọn lẹ́gbẹ́ mọ̀ sékèrè wọ́n máa ń fọ́ọ̀sẹ̀ níbo lẹ́yìn tí wọ́n ní kẹ́ máa pàṣẹ àwọn sí èfọ́ọ̀sẹ̀ àwọn òsèkèrè wọ́n pa ní ìmọ́mù wọn mẹ́rin náà gbàdísì wá gbogbo wọn lẹ́mọ̀ sékèrè wọ́n máa ń fọ́ọ̀sẹ̀ ni Ìmámù Nàsá'í fi ń sọ fún ẹgbẹ́ tẹ́ ẹ bá ń tẹ̀lé Àlí lóòótọ́ bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ Àlùbẹ́tì lóòótọ́ kò yẹ kẹ́ ẹ máa pa ẹsẹ̀ àwọn ìmámù yìí náà wọ́n gbàdí sí wá àmọ́ sí òní meléyún ẹ̀mọ́ mi ti fẹ́ nú wọn káṣe nǹkan kọ́ fi yàtọ̀ sáwọn alùsùnà náà máa báàkì ìjọba bínú sí nìyẹn lọ́wọ́ yẹ bá àwọn ṣe àyẹ ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ nípa àwọn ará ilé Ànábì ọ̀rọ̀ gèfèrí ni láàfin sọ pé àwọn ṣíà tó ní ọ̀bọ́mí gèfèrí ni wọ́n no doubting ẹ̀nà ó sì máa rí a ń pè síra kan al-hukumatu islamiyya Khomeini ló ṣe àwọn Khomeini ẹ̀ tí kó gba àwọn àbá yìí jọ lọ́bẹ̀ jọ ńgbà tán wà yunifásitì tíra kan bẹ̀ ìwé kan bẹ̀ magazine mẹ́tí máa ń ṣe ńgbà náà Echo of Islam àti Majuba gbogbo àwọn bàbá ẹsẹ̀ yìí gbogbo àwọn dókítà ìwọ́n ní nígbà wọn ẹ̀kọ́ ìlànà ẹ̀kọ́ kìnnìkan ọkẹ̀ ìmí sọ yẹnu ní because òun ní strategy àwọn tó padà gbámú àwọn dandan àwọn sẹ́jẹ̀kì àwọn bẹ́ndẹ̀rẹ̀ ohun ọgbà wọn yíò mú kí ló sọ mi tíra al-hukumatu islamiyya rẹ̀ ó ní wípé lè àìmẹ́tìnà làbúdà kò sí ọ̀yàn min daruriyat nínú ọ̀ràn èèyàn ní pé ká gbọdọ̀ dì sọ́kàn anna li àìmẹ́tìnà àwọn aṣíwájú wa lahum maqam wọ́n ní àyè kan táwọn ànábì Ọlọ́run bò débẹ̀ ẹwọ̀ la nabiyyu mursal wala malaku mukarram ànábì Ọlọ́run bò débẹ̀ bí i màláíkà subhanallah sáàlì ní ọlájú ànábì lọ ni àkídà wọn nìyẹn sáwọn èyí lẹ́mọ̀ wá kí o lẹ́yìn wọn sáwọn èyí lẹ́ pé mùsùlùmí ẹni tó jẹ́ ìpín sọ pé ordinary èèyàn ojú ànábì Ọlọ́run lọ ìbẹ̀nu tí rẹ̀ al-hukumatu islamiyya kọ́dá ìgbàgbé page 52 sí 56 ẹ̀ lọ́wọ́ mẹ́ ìbẹ̀m̀bẹ̀ al-hukumatu islamiyya lọ́ ṣe kẹ gọ́gù ẹ̀ download ẹ̀ Khomeini ló ṣe ṣebó 1990 àbí 1980 something ló kú òun ló sọ mi tíra àwọn òun lẹ́sìn tẹ̀lé òun náà ló gbé ogun rẹ̀ ẹ̀dẹ́ kalẹ̀ òun ló ṣe ìyáwó sọ́fáwí lọ wípé àwọn iṣẹ́ àsìkò sí ìrẹsẹ̀ mùsùlùmí o mọ́jà tán ọlẹ́jẹjẹ ọwọ́ bá kí o lẹ́yìn ọ̀n sí eré ni alánàbí pa ẹsẹ̀ ànábì fọ́ ẹsẹ̀ kò sí kíni àfáàlì ọfọ́ ẹsẹ̀ kò sí kíni ọ̀pá ẹsẹ̀ ọfọ́ ẹsẹ̀ ọ̀tún rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kò sí náà bẹ́ẹ̀ thumma qama qa'iman ọba dúró ó fẹ́ kọmọ ẹ̀ lẹ́kọ̀ọ́ ni ó dá ká mọ̀ sí nǹkan jọ mi practical níwájú àwọn ọmọ wa kọ́dẹ̀ tó wẹ́pá wò nídìí ẹ̀ ń gbà yẹn àmì ẹja ṣe ká fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ bàbá wà láwùjọ kan tá a rí báwọn ẹni yóò nímọ̀ ká sí nǹkan tá fi dènà àbálẹ́ lára wa practically ó dáa bóyá nǹkan tí wọ́n tí kì pé àrámù káwàjọ yí wọn pé kìí sí kíní kìí sí àrámù àbí nǹkan tó lérò pé kíní yí ẹ̀ṣẹ̀ ni ká sọ fún kìí sí kíní kìí sí ẹ̀ṣẹ̀ with our practical ìtawọ̀ bóyá àláàlí ni tó jẹ́ pé àrámù ni ká sọ fún pé kíní ká sí nǹkan kankan tó fi yí wọn pé kíní
haramu nìkan yẹn kò sí láì bí mẹ́ ìlànà àwọn sálàfù ní o ṣe ń kárí ní o fi ṣe show off o fi kọ́ ọlẹ́kọ́ ni ṣe mọ̀ pé níbo làfáà níwà tẹ́lẹ̀ ó jókòó ó sì parí àlọ́ àlá fún mọ̀kọ́ ìmà ọwá dúró báyìí fọ́kọ́ọ̀lá ọwọ́ sọ báyìí pé náà wíìnì bá ń gbé igbá yẹn ṣe ìfó sàlọ̀ lá ní omi sì máa ń sẹ́kù níbi kíni ibi igbá náà wíìnì bá ń gbé igbá yẹn fanawaltu iná ọmọ dáadáa ó wá ní mo gbé igbá yìí fún wọn ta ló gbé igbá yẹn fún wọn kò sí àmbò abẹ́rẹ́ ọlẹ́ẹ̀kà sí àmbò al-Husayn Sayyidina Husayn ọmọ ọmọ annabi ni radiyallahu ta'ala anhu kọlọ̀ bá yọ́nú sí àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọmọ ọmọ annabi ni nínú àwọn aṣíwájú láti Jánnà sí Husayn jọ bàbẹ́ níbi kọlọ̀ ọjọ́ annabi náà àwọn bí kọlọ̀ jọ bàbẹ́ nítorí pé Àlí òkun pàtó rẹ̀ fi súnmọ̀rọ̀ kúdò Àlí fẹ́ dúdú àbájọ yóò àbáṣì àbíbẹ̀ àwọn àbáṣì kò pupa bẹ́ Àlí òkúpa kò pupa ní pupa dúdú ń bẹ lára ẹ̀bọ́n mi kọ́ sí ibi ti bì láàlì o àmọ́ ẹ̀mẹ̀gbọ́n òun pupa yìí sí yára mọ́ mú irú wọn bẹ́ ń Saudi àwọn Dr. Hayyaht àwọn báhùn ẹ̀mọ̀ rí dúdú lára wọn tààlì ṣe rí nìyẹn Hussein náà wá ní irú ẹ̀ Hassan ló fún gbò tó jọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun Ànábì sì pè ní Sayyid àmọ́ àwọn méjì aṣíwájú ni wọ́n lálì Jánnà Hussein yìí wọ́n pa sí Karbala ẹ̀yàn máa ara mísọ́rà àwọn ní pé sàárì Hussein gbóná ló wà mísọ́rọ̀ tó náà ń pa mísọ́rọ̀ ní pé kọbùrù Sayyidina Hussein ìbò ẹ̀yàn tó pa sí Karbala ní ọ̀nà Iraki ẹwà ní pé wọ́n sàárì rẹ̀ ń bẹ ní mísọ́rọ̀ ẹ̀mọ́tẹ̀ ń sọ wọ́n sí Sayyidina Hussein wọ́n sí sí mísọ́rọ̀ ẹ̀bọ́n mi ọ́dá àṣẹ́kù rẹ̀ Madina rẹ̀ padà wá sí sí lẹ́tì mọ́ irọ́ tán bá ní sàárì kan sàárì ànábì kan rèé láti mọ́ ń gbé irọ́ wá nù wọ́n pààyàn sí Iraki ẹni wọ́n lọ sí Misro irọ́ ni fanawaltu iná afá Hussein ní pé mo bá gbé igbá ifá ànábì Muhammad fún afá wa Ali fadlu wudu'ihi omi tó sẹ́kù pé fún fashariba min fadli wudu'ihi qa'ima ó wá mú mi ẹlẹ́rìí dúó omi tó sẹ́kù ó mú ní sí kíni ó mú lẹ́yìn ló kò sí láì fi mẹ́ in tí ma ń fa ǹjọ́ mi táwọn àbáyẹ̀ fi ma ń mú mi nínú àgbé nìyẹn tàbá sára àtàwọn àwọn mú bá gbàtàlì náà mú àwọn náà fi kíni àwọn fi mú ìkan mí ń bẹ tó ní tó fà táwọn fi ń ṣe àmáwọn lẹ́fídẹ́nsì ẹ̀ gbọ́n mi kò sí láì fi mẹ́ kí ìyàn mú omi tó sẹ́kù kò sí láì fi mẹ́ àfáà lè mú àmọ́ ń tá àfáà lè fi mú ó fi kọ́ mẹ́ lẹ́kọ̀ọ́ pé ìyàn lè sí kíni ìyàn lè mú mi lérí ìdúró gbọ́ mi because ó wà lérí ìjòkó ní tẹ́lẹ̀ tó wá fẹ́ mú mi ṣèbí lérí ìjòkó lẹ́kọ́ sí kíni ó ti mú àmọ́ ń tó kálukú bìlífù ní pé Ànábì kọ̀ fún ẹgbẹ́ àgbọ́dọ̀ mú mi lérí ìdúró àdísìyàn lálàáfíà àmọ́ ní nǹkan nú ẹ̀gbọ́n mi àwọn àfáà tú pé àdísì yẹn ti wà mansukh nítorí kó ti wà bọ̀ náà pé Ànábì ti sọ pé kò rí bẹ́ẹ̀ má wọ́n là ń pè naskh ilé ìbúta lè fún àbá ìmọ́ naskh abrogate yóò dà fún yín Ànábì ti ṣe naskh rẹ̀ Ànábì ní ẹ gbọ́dọ̀ mú mi lérí ìdúró ẹ bá mú mi lérí ìdúró kó yà kọ́ ibi àdísì mi ọ̀dà búrẹ̀ rẹ̀ Ànábì kọ́ nígbà àdísì mi ọ̀dọ̀ Usama Ànábì kọ́ ọ̀dọ̀ Anẹ́sì Ànábì kọ́ àmáwọn àdísì mi wá Ànábì mú mi lérí ìdúró àfáàlì gbà wá Ibn Umar gbà wá àtàwọn àdísì mi náà sàbẹ́ tó sì lálàáfíà Imam Ahmad gbà jáde Buhari náà gbà jáde Ànábì mú mi lérí ìdúró ó mú Zamzam mi lérí ìdúró ó mú mi lọ́dárí dè lérí ìdúró ìfi sọ fún àyíkẹ́ àdísì yẹn sí kíni ó ti wà mansukh àmì yìí tí fi ń dájú kí yẹn mú mi lérí kíni lérí ìjòkó ẹ ń bá mú lérí ìjòkó sí láì fi ń bẹ́ẹ̀ in tí bàbá yìí ń dọ́gbọ́n sọ fún ọmọ ẹ̀ ló pé kìí ṣe tó lè má wà lérí kíù ẹwà lérí kíù jọ kan ọgbẹ́ wá ń gbé ọ́ ọgbẹ́ kò síbi tí ń jòkó sí kò síbi tí ń jòkó sí báyìí ojú sì ń tí ọ́ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ mú lérí ìdúró kò sí láì fi mẹ́ mọ́jọ gbé ọ́ ṣe léṣe ẹ̀bọ́n mi níjọ́ mo lè wá mọ́ lè èrí ìdúró lẹ́wọ̀ ọgbẹ́ sì ń gbé ọ́ òbí sì bẹ̀rẹ̀ ọ̀rẹ́ pá kò síbi tí ń jòkó sí máa mú bẹ́ẹ̀ kò sí láì fi mẹ́ kó mú lérí ìdúró
kò sí láìfí kó mú lérí ìjòkó òun ló dájú lẹ́yìn ìgbà náà àárẹ̀ kan máa ń síyàn jọ́ mi láti fi má mú mi lérí ìjòkó ìsìláàmù yóò lè tó bẹ́ẹ̀ àárẹ̀ kan máa ń síyàn wọ́n mú mi lérí ìjòkó ọba ti mú lérí ìjòkó kò ní dàjẹ́ sí ó tún pọ̀ padà ní àárẹ̀ kan bẹ̀bẹ̀ ọlọ́mọ́fà rẹ̀ sí wa ibi táwọn lọ ní pé nígbàtí àfáàlì wá ṣe báyìí ọmọ yẹn wá wọ́n dá àà tí wọ́n náà bí kò dáká máa mú méjì tó ẹsẹ wá mú ẹ̀gbọ́mìé fàájíptù èmọ́ se ní orí tí mo se mọ̀ falamaro a ní nígbà tó rí wípé yìí se mọ̀ pẹ̀lú tó ń se onílá tajab mọ́ se mọ̀ ìwọ mọ̀ mi Hussein mọ́ se gẹ́ni mọ́ se mọ̀ fàáyín rọ̀ àìtù àbáka nàbí ìyà mo rí bàbá rẹ̀ tí ń já nàbí bàbá ìyá rẹ̀ ajẹ́pọ̀ ọmọ èèyàn lóbìnrin ọmọ obìnrin èèyàn lọ́kùnrin kí ni wá ọmọ wa náà ní ọ̀kànlẹ̀ ìjogún wá ní ọmọ obìnrin tí ń bá bí tó bá bímọ ọkùnrin ní ọmọ mi náà ní ẹgbẹ́ ọmọ obìnrin sọmọ wà gbogbo ọmọ rẹ̀ pátá àtàwọn ọmọ rẹ̀ kódà lójóbìnrin kódà bójọ́kùnrin ọmọ ẹ̀ náà ni wọ́n kànlẹ̀ ìjogún ẹ̀ ní ẹ̀mọ́ mi gba ọmọbìnrin ìyẹ́sọmọ àrùn ọmọ tánàbí ní tó sẹ́kù ní ìsìn ọmọ kíni ọmọbìnrin ni àwọn ọgbọ̀n òjẹ́ bímọ wọ́n àdàgbà tán bí ṣe pé àwọn fẹ́ bímọ ọmọbìnrin ló bímọ tọ́jú wọn ṣàánú wọn Ànábì nífẹ̀ẹ́ àwọn ọmọbìnrin ẹlẹ́rìn gbọ́ ọmọbìnrin lákùn ẹgbẹ̀rún ọgọ́ ìgbà yìí àwọn ọkùnrin mọ́ fẹ́ jẹ́ mọ́ wọlé kò yí ọ ní bọ́ bá yí ọ tọ́jú wọn dáadáa afá ní pé inna abaka ra'aytu abaka mo rí bàbá rẹ̀ sí jẹ́ Ànábì yasna'u mislu ma ra'ayta ní sana'atu èmi náà rí tó ṣe yìí ni tí ń bá rí kó ṣe ìní ṣe gíní ìní ṣe يقول الوضوء هذا هنا السبايش وشرب فضل الوضوء قائما ó sì mú mi báyìí ó sàlọ̀ láti mú sí bẹ́ẹ̀ náà ló sì mú mi lérí kíni lérí dúró a jẹ́ pé mú mi lérí dúró kìí sí kíni kìí sí haramu in ta lè pé òní kara'atu tanzih in ta kàn fẹ́ fún wa ta kọ̀ ká mọ́ ṣe àmọ́ ìsá haramu wallahu ta'ala a'lam na'am عدد غسل اليدين. نعم. أخبرنا قتيبة بن سعيد قال حدثنا أبو الأحوص نعم. عن أبي إسحاق نعم. عن أبي حية نعم. وهو ابن قيس قال رأيت علي رضي الله عنه تودع فغسل كفيه حتى أنقاهما ثم تمدمد ثلاثة واستنشق ثلاثة وغسل وجهه ثلاثة وغسل ذراعيه ثلاثة ثم مسح برأسه ثم غسل قدميه إلى الكعبين ثم قام فأخذ فضل طهوره فشرب وهو قاهم ثم قال أحببت أن أريكم كيف طهور النبي صلى الله عليه وسلم. ìtumọ̀ àdísì tàti kàṣíwájú náà ni wọ́n akhbarana Qutayba fa Qutayba Sa'id àti Abu Ahwas an Abi Ishaq láti Abi Hayya wọ́n pé àwọn rí àfà wa Ali tawadda'a wọ́n sàlọ́lá faghasala kaffayhi wọ́n fọwọ́ méjèèjì hatta anqa'uma wọ́n fọ̀ tó mọ́ dáadáa summa tamadmada lẹ́yìn ìgbà náà yọnúnù lẹ́ẹ̀mẹ́ta wastanshaqa wọ́n fi mú lẹ́ẹ̀mẹ́ta waghasala wajhahu thalatha wọ́n sì fọ ojú wọn lẹ́ẹ̀mẹ́ta waghasala dira'ayhi thalatha wọ́n sì fọ wọn náà ní ẹ̀mẹ́ta débi gbáwọn thumma masaha bi ra'sihi lẹ́yìn ìgbà náà wọ́n pa irí wọn thumma ghasala qadamayhi lẹ́yìn ìgbà náà wọ́n fọ ẹsẹ̀ wọn débi kíni kókósẹ̀ thumma qama lẹ́yìn ìgbà náà wá dìde fa akhadha fadla tuhurihi lẹ́yìn ìgbà yẹn ṣe wá mú omi tó ṣẹ́kù fàṣẹ́rìbà ni wọ́n mú ẹ̀rí Àlí Hùsẹ́nì gba ti ẹ̀wà lọ́tọ̀ Abu Hayya náà gba ti ẹ̀wà ní kí lọ́tọ̀ ajẹ́gbà àwọn sàbí máa ń ṣe òsílà ìbí mẹ́ ọba sára yàtọ̀ mú mí ẹ̀ àmá àdìsọ́kẹ̀rẹ̀ mọ́dì sí pé ẹni tí bá ń bínú ẹni kọ́ máa mú mi àṣẹ́kù àlọ́ àlá ní àmá ń bínú tẹ́lẹ̀ máa mú mi ò ní máa bínú nítorí pé ìbínú bí ògùn náà ni èṣù ní máa ń kó sọ́kẹ̀yàn àmá tí a bá ti mú ní ó sẹ́kẹ́ ni yọ lọlẹ̀ inú rẹ̀ ó lẹ́mìí kìíní kan ẹni ọmọ mú mi àlọ́ aláyìírọ̀ ìsìnbẹ́ náà باب حد الغسل. أخبرنا محمد بن سلمة والحارث بن مسكين قراءة عليه وأنا أسمع واللفظ له عن ابن قاسم قال حدثني مالك بن بن يحيى المازني
عن أبيه أنه قال لعبد الله بن زيد بن عاصم وكان من أصحاب النبي صلى الله عليه وسلم وهو جد أمر بن يحيى هل تستطيع أن تريني كيف كان رسول الله صلى الله عليه وسلم تودع؟ قال عبد الله بن زيد نعم. فدعا بوضوء فأفرغ على يديه فغسل يديه مرتين ثم تمدمد واستنشق ثلاثة ثم غسل وجهه ثلاثة ثم غسل يديه مرتين إلى المرفقين ثم مسح رأسه بيديه فأقبل بهما وأدبر بدأ بمقدم رأسه ثم ذهب بهما إلى قفاه ثم ردهما حتى رجع إلى المكان الذي بدأ منه ثم غسل رجليه. باب حد الغسل ẹ̀mí ló la lè fọ nǹkan sáà lè fọ ju mẹ́ta lọ ọ̀rọ̀ ju mẹ́ta lọ Ànábì ní pé ẹni tó bá ju mẹ́ta lọ ń tàn ti sí Ọlọ́run ọba ó sì wà tí ó dáa. Hadisi Ọlọ́run bá ń fẹ́rí jìn afáwa Sheikh Abdulhafiz bin Ibrahim Aminullah àwọn náà wọ́n kọ́ mi ládìsí rahimahullah Ọlọ́run bá kẹwọn àwọn js2 john js2 tánà ìdájí ni wọ́n kọ́ wa mú àtọ́ hadisi mọ́kọ́ kanu mú àtọ́ hadisi yẹn àmà Ọlọ́run bá fẹ́rí jìn ọmọ kọ́ gbà wọn kọ́ àwàkọ́ àfáwọn sí dáadáa fún akọ́jọ́ Ọlọ́run bá fẹ́rí jìn wá o Ọlọ́run bá kẹwọn o Abu Hafsa àfáà mi dáadáa ni. أخبرنا محمد بن سلمة لا تدو أفا محمد سلمة وان كثير يفون عنبو والحارث بن مسكين أتي أفا وحارث بن مسكين قراءة علي وان كافون وأنا أسمع منبو واللفظ له بلو متتواني أن ابن قاسم لا تدو ابن قاسم عبد الرحمن بن قاسم وما كي أمام مالكي أتراه لاتي مصر ọwà lọ sí Madina ọwà lọ gba ìmọ̀ lọ́dọ̀ Imam Maliki ó lò 20 years kòkó lọ́dọ̀ Imam Maliki. Imam Maliki máa lọ wọ́n náà ti dàfà máa lọ ó ní tó gbọ́ lọ́dọ̀ mi má sẹ́ẹ̀mọ̀ pé ibi tí yàn bá kọ́yàn dé tó fi gbà ní máa lọ ní tí kọ mọ́ èmi náà ma mọ́jú mọ́ tí mo ti sọ fún ọ̀yí lọ sẹ́ẹ̀m bó ti dé bí nǹkan ẹ̀gbọ́n mi Imam àrípadà máa lọ sílùú ẹ̀ lọ ìsìdó ti náà ní a ní òṣìṣẹ́ kan tó gé lára ní máa gbogbo mọ́mí ló ti bàtẹ́ Abdurrahman ibn Qasim yìí ó ní haddathani Malik afá mi Malik sọ báyìí fún mi bun Anas an Amr ibn Yahya al-Mazini an abi látọ̀dọ̀ bàbá rẹ̀ annahu qala li Abdullah ibn Zayd ibn Asim wọ́n sọ báyìí fún Abdullah ibn Zayd ibn Asim wa kana min ashabi nabi Abdullah ibn Zayd dàgbà ó wà ní sàbí ànábì nígbà yẹn ó ti dàgbà wọ́wọ́ jẹ́dù amúrù ní Yahya òun ló ń kù fún amúrù ọmọ Yahya ó lóun sọ báyìí fún wípé hal testati bàbá tẹ́sí dàgbà tó yìí só lè rọrùn fún yín mo fẹ́ jẹ́ sí practical ní o a ń torí à ní fíran mí gẹ́gẹ́ sí practical má sọ lẹ́nu lásán majority èèyàn kan ọmọdé ń sàrọ̀ aládòdó lónìí o nǹkan ṣe bẹ́ẹ̀ ni pé bóòlù àmẹ́bì sí sí a ní di practical rẹ̀ pẹ̀lú ògbọ́ Ọlọ́run á ṣe kọ́nà tí wọn náà á ṣe insha Allah hal testati ìjọ ọ̀rọ̀ fún wọn a ń torí àmì tẹ́ sí dàgbà tó yìí kẹfì náà mí kayfa kana Rasulullah yatawadda bóòlù àmẹ́bì sí máa ń sálù àlá faqala Abdullah ibn Zayd Abdullah ọmọ Zayd wa sọ wáyé pé náà lọ́dúnjọ́ ọ̀tà nẹ́bì á ṣe ní bàbá ká ṣe ìdàgbà tó fàdá àbíwádù ẹni bá gbé gbálù àláwá fa'afọ́rọ̀gà aláyẹ̀dẹ́ ọwà dàbí sọwọ́ ẹ̀rì gbogbo wọ́n sí prátíkà rẹ̀ ní wọ́n mọ́ sọ lásán wọ́n sí prátíkà yìí sí pàtàkì ẹlòmí rùkú tí ń rù kọ̀bátà nẹ́bí mọ́ kọ̀bátà Ọlọ́run bá mọ́ yìí sí sí for 40 years ìyẹn sí rùkú ọwá tẹ̀ lásán gbogbo ọ̀rẹ́ ìtọ́ fi mọ̀ pé rùkú rẹ̀ gbádùn yóò dé bí ibò náà ń pè ibi ojúkun ibò náà ń pè níbi kó ibò náà ń pè orúkún rẹ̀ yóò bò wáyé yóò mú dáadáa ní ìgbẹ̀ yóò tó bá àwọn orúkú wọ́n bá ti fọwọ́ rẹ̀ síbi ibò náà ń pè orúkún rẹ̀ ọ̀n sèré náà fàdá àbí wọ́dú ọba ní ẹbá gbígbẹ̀ lọ́rọ̀ fọ́ afọ́rọ́gá alayẹ̀dẹ́ ó dámi sọ́wẹ́ fàgásà alayẹ̀dẹ́
marratayn ó fọwọ́ lẹ́ẹ̀mejì ajẹ́pẹ́ ànábì máa ń sàrọ̀ lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mejì náà àti sọ ó lè ṣe yọ̀kan ó lè ṣe lẹ́ẹ̀mejì ó lè ṣe lẹ́ẹ̀mẹ́ta èyí tẹ́lẹ̀ yìí lọ́dọ̀ ànábì èyí pé ànábì máa ṣe kíni yìí máa ń sàrọ̀ lẹ́ẹ̀mejì ó sì ọwọ́ lẹ́ẹ̀mejì summa tamadmada lẹ́yìn ìgbà náà yọ lónù wastanshaqa ó fi imú thalatha ó sì yún lẹ́ẹ̀mẹ́ta a lè ṣe ní 1 2 3 ó sì lè wọ́n ṣe ní kíni 2 2 3 ó bá sì ó sì ṣe kíni 1 1 1 1 2 2 3 ó parí ẹnu ó bẹ gẹ́tì ẹ̀ wastanshaqa ó fi mú thumma ghasala wajhahu ó fojú ẹ̀ thalatha lẹ́ẹ̀mẹ́ta thumma ghasala yadayhi ó fọwọ́ ẹ̀ marratayn lẹ́ẹ̀mejì gbogbo ẹ lọ kìí sí mẹ́ta gbogbo ìgbà kọ ọmọ ṣe bẹ́ẹ̀ súnà ló ń ṣe òun àmọ́ kó jẹ́ pé ọ̀kan ló wá mú gbogbo ìgbà kó ṣe gbogbo súnà yòókù súnà Nábì pọ̀ òun là ń pè ní ikhtilafu tanawwu' níta Nábì bá ń ṣe ní bò ní pé diversity tí ń ṣe léyìí tí ń ṣe tọ̀hún má mú kan ẹyọ kan mọ́ sí tá Nábì ń ṣe kíni tí ń ṣe ni. Naam thumma ghasala yadayhi marratayn ó fọwọ́ lẹ́ẹ̀mejì thumma masaha ra'sahu bi yadayhi ó pọ̀ eré ẹ̀ pẹ̀lú ọwọ́ ẹ̀ fa akbala bí ìmọ̀ ó pa báyìí méjì báyìí ló mú lọ sẹ́yìn wà adbara ó sì dá padà bada bí muqaddami ra'si ó bẹ̀rẹ̀ ibi tí irun ti bẹ̀rẹ̀ ní o ibi tí èrí ti bẹ̀rẹ̀ báyìí ló ti bẹ̀rẹ̀ sọ ní tẹ́rì rẹ̀ pa o ẹni tẹ́rì rẹ̀ bá pa kèsí ibi tí irun rẹ̀ ti bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ ibi tí irun ti máa ń bẹ̀rẹ̀ normal ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ẹlọ́mùsẹ̀ gẹ́tẹ̀ ẹlẹ́mìí ibi tí irun ti bẹ̀rẹ̀ àárín ìrọ̀ o ìwé abnormal ni wọ́n kìí ṣe ebú ní ọba palérí nínú àmì ìgbà tó máa fi máa fi ìyàn gbá lérí ìyẹn wà bọ́ ní pé àgbá snow ó ní kí ìyàn palérí pútọ́ ni àwọn sáyẹ́ǹsì rí náà ẹlò gbogbo àwọn pòfẹ́sọ̀ yẹn wọ́n máa palérí èwé wọn gba kọ́dà àwọn sábì kan bẹ́bẹ́ àwọn tábì kan náà bẹ́bẹ́ asla ṣàgẹ́sì kìí ṣe ebú àyíkàn láìkì ẹni ọmọ lo kírìmù yóò padà máa bú padà náà bada bi muqaddami ra'si ó bẹ̀rẹ̀ láti kíni ibi tí irun ti bẹ̀rẹ̀ thumma dhahaba bihima ila qafa umro sí papọ̀ thumma raddahuma ó dá padà hatta raja'a ila al-makan alladhi bada'a minhu tó fi padà síbi tó ti bẹ̀rẹ̀ thumma ghasala rijlayhi lẹ́yìn gbà náà ṣe wá fọ ẹsẹ̀ dáadáa ó ṣàlàyé fún tánàbà Muhammad sallallahu alaihi wasallam tí ṣe máa ń ṣe àlùwàlá ṣe ká kàdísì kan ṣe kágbó the same thing náà sì jẹ́ nìyẹn ẹka ìtò tẹ̀lé adadu mas'ir rahim ẹ̀mí ló lálẹ́ pa irun akhbarana Muhammad bin Mansur sẹ́rádìsì afáàlá ló mistake mẹ́ gbogbo àti tààtí ń ká ẹ̀mí ló náà máa pa irí àmọ́ òun gbà wá pé èèyàn lè parẹ́ méjì mistake tó ní ó ṣe mistake níbi chain of hadith ó tún ṣe mistake ẹ̀bọ́n mi níbi ọ̀rọ̀ Ànábì gẹ́gẹ́ níbi bọ́ọ̀ náà ń pè níbi ọ̀rọ̀ Ànábì bọ́ọ̀ náà ń pè níbi hadith gẹ́gẹ́ bí martinu gẹ́gẹ́ mistake níbi sanad mistake níbi kíni martin àfá tó sì ṣe mistake Amirul Mu'minin Sufyan bin Uyayna ni àfá ńláńlá ni táà lè bádánù níbi ọ̀rọ̀ hadith àwọn bá ṣe mistake ó ti ṣe mistake náà nù ní tẹ̀lé mistake hùn àìbá àfàlàlá àìrọ̀ bí yàn bá ti mistake àìtẹ̀lé bí yàn bá ti mistake yàn kọ̀rẹ́tì kọ́dà Nábì mistake àwọn sàbí kọ̀rẹ́tì Ànábì Ànábì mistake náà ó gbàgbé mistake náà ni Ànábì kíráka mẹ́rin ó kí méjì nígbà ó sì kí méjì tán ó sálámà Ànábì sì jáde àwọn bá rí ọ̀dákẹ́ ó máa rú gbogbo Zúlíẹ̀dẹ́ ìmọ̀ ní dákẹ́ eléyìí o Zúlíẹ̀dẹ́ ni náà máa ń pè ọlọ́wọ́ méjì bí ìpọwọ́ tí ẹ tún gún yàtọ̀ ẹbí ànàsíta amúkọ́ sèrà ti sọ́lá nǹkan ní ó ṣẹlẹ̀ méjèèjì sẹ́ gbàgbé ní àbí wọ́n dínú òkú àdẹ́gbẹ̀ mọ́nà sí tù ní ìgbàgbé wà lákú sèrà ti sọ́lá tún wà sí dínú òkú ààyọ́ ànẹ́bí ìkan ṣẹlẹ̀ méjèèjì àdé méjì lẹ́kí àméjì bò ní sí bá ànẹ́bí ṣe gínú ànẹ́bí méjì lẹ́kí sẹ́ ìgbàwọn kan máa ń bẹ̀rẹ̀ àwọn àbìfò ẹ̀yà wí ẹgbẹ́ láti sọ àwọn ọmọ olè sọ̀rọ̀ agbájí ojú pọ̀ láti wá sọ àwọn ọmọ ilé mọ́ tó wọ́n máa sọ àmìbáwò Zúlíẹ̀dẹ́ máa ń bá mi fà lọ́tọ̀ aṣọ ihò máa yẹ kúrò Zúlíẹ̀dẹ́
sódòdó ni tí Súyẹ̀dé ń sọ àwẹ̀ bẹ́ẹ̀ ni ànábì ẹ̀sì wá dákẹ́ ànábì sì bọ́ wájú ànábì sì wá kírun kíráka méjì sí ó parí ẹ̀ ànábì pé tọ́ bí ẹ̀kanu yẹn bá ti wá gbàgbé báyìí ẹ̀sì máa ṣeré ọ̀rọ̀ sì lọ rọrùn bọ́ bàbá mistake ẹ bá ti correct ẹ̀ ọ̀rọ̀ lọ rọrùn àmọ́ mistake a tún máa wá yí lọ́rùn òní pọ́blẹ́mù ẹ̀gbọ́n mi ẹ̀rẹ́ gbàgbọ́ ẹ̀rẹ́ mọ́ yí lọ́rùn èyí tó sọ yẹn èyí kọ́dá ọjọ́ báyìí èmi sí ègìlẹ̀ tó ń paláró náà ẹ̀gbọ́n bàbá yé ni bàbá yí rẹ̀ ẹnìkanlẹ̀ ẹ̀rọ ń gbọ́ yé ọmọ ẹnìkan náà sínú ìbàjẹ́ yìí ràn lọ́wọ́ èyàn wà bóò ní ìbàjẹ́ yóò ṣe stop bóò ní mistake yóò ṣe stop kí n ṣe bá wà kalẹ̀ bẹ́ẹ̀ afá lánlá yìí gbogbo ìsọ̀yí Bukhari tí ràfá yìí bẹ́ẹ̀ àmọ́ mistake ẹjá kàdí sí yẹn bismillah. أخبرنا محمد بن منصور قال حدثنا سفيان عن عمرو بن يحيى عن أبيه عن عبد الله بن زيد الذي أري النداء جاب بلاد بẹ́ẹ̀ ó látọ̀dọ̀ Abdullah ọmọ Zayd الذي أري النداء ẹni tí wọ́n fi àlá òun ló sọ àdísì fáwọn ẹni tí wọ́n fi àlá ràn lójú òun tí wọ́n fi ìmọ̀ pèrún tí wọ́n fi ràn lójú òun ẹ̀bọ́n mi kìí sì sóhun kìí sí Abdullahi ibn Zayd because Abdullahi ọmọ Zayd ibn Asim lòun ó mistake Abdullahi tí wọ́n fi àlá ràn lójú òun Abdullahi ibn Zayd ibn Abd Rabbih àmẹ́lẹ̀ yìí ó kọ́ mẹ́jọ wọn ni Abdullahi ibn Zayd ibn Asim lòun kìí sí Abdullahi ibn Zayd ibn kíni Abd Rabbih ọkọ̀ọ̀kọ̀ mistake mẹ́ ọ̀nà wọ́n lè fi àlá pass message fún yà lójú àlá wọ́n lè fi bọ́ nípa àlá pass message fún yà bọ́wọ́ sí dáadáa kan ní tó ṣe yídá o múra sí àmọ́ ipò fi wá máa wá sí Ọlọ́run ọba lásìkò sí kò rọrùn láyà nábì wọ́n máa kí òun èpè rún àwọn kan wá lọ bá ọmọ ìdán lọ bá nábì ànábì táwọn èèyàn Christian ṣe máa ń lu agogo yìí sáwọn náà ní máa lu ago táwọn kan ṣe máa ń dáná tán bá ti rí ná wọ́n máa lásìkò òun sí tó sáwọn náà ní máa ń ṣe báyìí ànábì ẹ̀mọ́ kọ̀ sí wọn túnmọ̀ ọ̀lọ́kọ́ dalẹ̀ ẹni tí ó lálá báyìí dé Abdullahi ibn Zayd ibn Abd Rabbih tó sì lálá nìyẹn ọba lálá kí wọ́n kóhùn náà sí ń pè irun ẹ̀wọ́n mi wọ́n wá lálá tó wá lọ sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam mo lálá báyìí Ànábì yáǹde ọ̀lóhun kọbìlá ń dọ́mi ìwọ ló ní mẹ́sẹ́jì àmọ́ ò lè pàṣẹ ẹni tí ó pàṣẹ ló pàṣẹ sí ó mọ̀ gbaládà rẹ̀ àmọ́gbọ́n èmi náà ní sọ ẹnìbọ̀dì ò ní pọ̀ ẹ̀wọ́n mi àmọ́ Abdullahi ibn Zayd sọ fún Bilal bá pè é gbogbo lára tí Bilal bá ń gbà Abdullahi Zayd náà ọmọ sí kíni yóò mọ̀ ẹ̀gbà òun yóò dá fún yín àṣírí àdísì kan láka ní ìsìn lásàdọ́ fún yín àfáwà Abdulhafiz tó ṣe rí nù wọ́n ní commission lọ́dọ̀ tí wà gbogbo dáńsẹ̀ yìí wọ́n mọ̀ ẹ̀gbà ń bẹ̀ because ẹni tó train mi alhamdulillah rabbil alamin nínú àwọn ìpìlẹ̀ tí ń lè gbàgbé wallahi nínú àwọn ìpìlẹ̀ tí wọ́n train mi dáadáa àti Sheikh Nuruddin wallahi Ọlọ́run bá ṣe dáadáa fún gbogbo wọn Allah Ọlọ́run bá ṣe dáadáa fún wọn àwọn bá mọ́múná wà mẹ́ o àbáwọn tí wọ́n 5 and 6 7 and 9 tẹ́gbàtẹ́gbà Allahu akbar Ọlọ́run bá kẹ́ àbáwọn Abdulhafiz Ọlọ́run dákùbá fèríjì wọn Ọlọ́run dákùbá gbà wọn lẹ́rú gbogbo àwọn pátá dákùbá mójútó wọn náà Abdullahi ibn Zayd òun ló rí àlá tẹ́bẹ̀ náà ni ẹlòmí ó lálá yóò lálá mi jọ́ mi wọ́n sọ pé ọ̀mọ́ra tó jẹ́ bí àfáà kan náà ni àti kàdísì wọn last week yẹn láti sọ àdísì yẹn Ali ibn Hussein ó tún yàtọ̀ sí ti ọmọ Zain Abidin ọmọ ìsìnkámi àdájì ọkàn lálá ni àfáà yẹn máa ń sọ àdísì àfáà Imam Muhammadu gani àtàwọn míì ó lè jòkó báyìí àdísì yóò máa kà fáwọn èèyàn yóò máa pé ẹ máa kọ́ ẹ máa àwọn abéèrè pé kí ló dé wàhálà yẹn pọ̀ sádìsì wàhálà mi ó pọ̀ sí ní tí ò fẹ́ jẹun wà lìjẹ́ náà bọ̀ ọ̀rọ̀ ọdún a ní kí ló rẹ̀ ṣẹlẹ̀ ó ní ọkọ̀ mọ́kan sun ní mo sì lálánú ọlẹ́ ẹ̀yà àfá ẹwà lìjẹ́ náà lọ ọ̀nà bá dìde wọ́n fẹ́ wà lìjẹ́ náà ìwọ jòkó ń tiẹ̀ ìwé kàdísì fáwọn èèyàn àwọn ìsọ náà ìwọ jòkó ń tiẹ̀ ìwé kàdísì fáwọn èèyàn tó sì yájú àjọ báyìí wọ́n sì pààyàn ládìsì láyà nẹ́bì náà ni tó ń ṣe náà ìjọ bẹ́ẹ̀ Abdullahi ibn Umar ọlọ́lá pé bọ́ọ̀dá ń pè wọ́n mú wọn lọ síbi iná tó sì yanjú nù ànábì ní mal abd
law kana yaqumu al-layl tábìlá ìbá máa ń dìde lóru ni ọba sí kíni ọba dáa fún láti jọ wọn báyìí lé òun òfin kíni tájú di kalẹ̀ alámọ̀ pàṣẹ mẹ́sìgì fún yẹn níjọ́ mi pé fi múra sàkíyèsí ààrẹ náà afáwọn Sufyan ní ìsìn wọn mistake kìí ṣe Abdullahi ibn Zayd ibn Asim ó ní ra'aytu Rasulullah olóòrò jíṣẹ́ ọlọ́wọ́ bá tawadda anábì sálọ̀lá wa ghasala wajhahu thalatha ó fojú ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wa yadayhi ó sì fojú ẹ̀ marratayn lẹ́ẹ̀mejì kò sí problem mílíọ̀n wa ghasala rijlayhi ó fọ ẹsẹ̀ marratayn lẹ́ẹ̀mejì kò sí problem mílíọ̀n kí ló sí problem wà wa masaha bi ra'sihi ó pa eré ẹ̀ marratayn lẹ́ẹ̀mejì bí mistake ti ṣẹlẹ̀ ní gbogbo àwọn tí wọ́n gbà wá wọn lánàbí parí lẹ́ẹ̀mejì ẹ̀kan ṣoṣo ni ìdánà àdísù kí yóò jẹ́ da'if ìdókò khalafa ma rawahu mọ́ra as-siqat ó takò táwọn gbogbo àfà ńláńláńláńláńlá tí wọ́n gbà wá lẹ́yìn ìgbà náà àdísì mistake kọ́kọ́ ṣẹlẹ̀ ibi kí ni ibi chain of hadith kò sẹ́ni tí ó lè mistake ẹ má defend ìrọ̀ ẹ má protect àfà yìí wọ́n ti mistake ẹ jẹ́ àfà yìí gba correction ẹ bá sì correct yìí kìí sí pẹ̀lẹ́ tó ma wá sẹ́ fún ẹjá sì lọ farabalẹ̀ o àwọn àbá lọ iná jòkó yìí àwọn ìlú mi ti bá wa o ẹlọ́mílẹ́yìn o olódó tó kóró ní ẹ o àwọn ìlú tá ń pè ní ìlú gbó ìlú kìíní gan wàláhì wọ́n ti bá wa ọ́dá àwọn míì ti jù wá lọ lásọ̀ olódó ọ̀rọ̀ aka lu àlùbáríkà ìgbà àwọn aláṣíwájú ni àjọ ọmọ sí tíra àwọn ara wa ní gbé jáde bí náà gbé jáde ni Ògbómọ̀ṣọ́ tí ó jìnà sí wa wọ́n ní yàlá yàrá wọ́n láwọn muhaddisun wọ́n láwọn kùrọ̀ wọ́n ní àwọn fuqaha ìdẹ́rẹ̀ o fọ́nà wọlé kankan ilé Ògbómọ̀ṣọ́ rí ń bá sọ̀kalẹ̀ ń bẹ̀rẹ̀ pẹ́yà láti 1995 tàlọ́pàdé àwọn bàbá tàn darí múrábọ̀ wá láka jẹun ní sẹ́ni síbò nígbè ní sínú ta lọ́dọ̀ mẹ́tí ó tán ìyẹn ẹsẹ̀ mi ọ̀kan Ògbómọ̀ṣọ́ rí láti jọun ní kọjá ń bẹ̀ lásán ní ìsọ̀kalẹ̀ àmọ́ gbogbo àwọn táà rí tí wọ́n kọ tíra tí wọ́n sọ̀rọ̀ tán sí gbogbo ẹ̀ wọ́n ti bá wa ń lọ ní á sì tíra àwọn ẹjẹ́ jòkó jẹ́ bàbá tí wọ́n sọ̀rọ̀ ẹ̀mẹ́ pé a máa wá bú a máa yẹ́kẹ́ ìbò ní Ògbómọ̀ṣọ́ ń bẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ o wallahi àfá ń bẹ láàrin wọn tààrà àjọ sí tíra àmì àwárá lásìkò tàwà yìí ni ẹ lọ múra ìmọ̀ ní ẹ máa mọ́ tẹ́ máa sọ ẹ máa sọ̀sọ̀kú sọ jáde ẹ máa sọ̀kú sọ ẹ máa pàṣẹ bá ti wá wọ́n máa ń kọ́ ẹgbẹ́ ẹ máa fi lọ ní bojú ẹ̀yin lọ mọ́ sàn tí ṣe kíni tí kókó bá wá ń lọ ní bẹ́ẹ̀ bá sọ̀sọ̀kú sọ wọn ní ṣe kíni wọn ní dá sí yín bẹ́ẹ̀ bá ń búlù tí ó sáwọn náà wà dẹ́kẹ́ ní ìlú òjìlú lọ ìmọ́mọ̀ òjùmọ́mọ̀ lọ ó ṣe rí ìyẹn ó kàlùkù jòkó wẹ́ ẹ̀lẹ̀ ń fún wọn pọ́blẹ́mù majority yìí sí rẹ̀ igida ẹyẹ fò ní ẹlòmí ò gbé lọ nínú yìí ní sí ń dáwà láà fún agalẹ́ lọ́rí ìjòkó jẹ́ o ẹmọ́ bàlúwà jẹ́ àmọ́dá sí ń gbọ́ra wáyé alhamdulillahi rabbil alamin alùsùnà wà ń lọ́rí kò sí já àpẹ̀lá àbáyì àǹkíra wa wọ́n kú àlọ́ kí wọ́n àmọ́ tán mọ̀ láàlè ìgbà ẹwà dáwà láàkalẹ̀ sáàrí ẹwà fẹ́ dájà lúkalẹ̀ mọ́ dálẹ̀ ẹ̀yin lẹ dá fìtínà kalẹ̀ ẹ̀yin náà ní ẹgbẹ́ nǹkan yín ẹ̀yin ẹgbẹ́rù yín ẹ má attribute ẹrù yín sí wàhálà lọ́rin bẹ́ẹ̀ bá lè bá wọn sọ̀rọ̀ ẹ̀yin IGPU ẹgbọ́n mi ẹ má dá sí ẹ bá wọn sọ̀rọ̀ ẹ má kó wà lábára ma náà afá ń bẹnu wọn ẹ má yẹ̀yẹ́ wọn náà ẹ má bún ẹ má ṣépè fún ẹ má sọ gbogbo nǹkan nìkan ó bá mú bàbá yín bá mistake ó gba mistake bí ó bá gba mistake fi wọ́n kalẹ̀ tí ó sì jẹ́ ni abẹ́ Allah subhanahu wa ta'ala ìfọ̀kànbalẹ̀ ọlọ́kùnbá sí sílú lọrin bá kọ́ àwọn bá mẹ́rìtábà bá kọ́ wọn mọ́ ṣe bá pẹ̀lú wọn àlábíà tó nára tán ọlọ́mbà ṣe fún wọn a máa sáàdọ́ àfáwọn ilé díò àwọn ìbú wọn gọ́ọ̀fúnà wa làwà ẹ̀bọ́n náà ń pè Abdulrahman bá pẹ̀lú ẹ̀ bàbá Tinubu bá pẹ̀lú ẹ̀ ìlànà alùsúnà nìyẹn àbẹ́ni kankan sọ̀tá ní gbàgbé aṣíwájú wa èyí tá a sì yìí kìí ṣe kárí mi tá a sì ń sì bí àtáyá náà wa subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Antum. Naam. Àwọn àbá dúró ẹfún máì. Ọmọ tó? Alhamdulillah. Ẹfún lè ẹgbẹ́gbà ẹfún ọpapọ̀. Alhamdulillah. Question tí àti àná mo ti láyé bá lè gbọ́ náà ni ẹ máa sọ yíwọ̀n àwọn tán wà ní online ọmọ gbọ́ ẹ máa lo méjì papọ̀. Question tí mo kàn fẹ́ bèèrè lórí àlùwàlá náà ni. Naam.
tí ìbẹ̀rẹ̀ àlùwàlá wọ́n ní ká máa ṣe bismillah. Náà? Wọ́n ní ká máa ṣe bismillah. Lẹ́yìn bismillah yìí, wọ́n tún wá láwọn àdúrà kan wà tá lè máa ṣe ní oríkèríkè àlùwàlá kọ̀ọ̀kan. Náà. Ṣé àwọn àdúrà wọ̀nyí ṣé dandan ni àbí ṣé tẹ́yìn bá ṣe ṣó bá àlùwàlá jẹ́ ni àbí kí ẹ bá mọ̀ kí ẹ máa ṣe? Náà, jazakumullahu khairan. Ọlọ́run bá yóò bá wa dúpẹ́ fún yín. Mo like observation yín yẹn. Ẹsẹ̀ jọyìn wa níbi àhálùkọ wa yìí ní last week ni. Àmẹ́ ti observe kíní kan as education list pé gbogbo àdísà yìí ẹ̀sọ́ àdísì tọ̀hún ẹ̀sọ́ tánàbí ìdínsàrẹ̀ wọ́n mọ̀ dákọ̀ bismillah bẹ̀. Observation yẹn alákọ̀ọ́kọ́ nù. Observation yẹn lẹ́ẹ̀kejì bí níta ń kà lájọ ọjọ́ yìí àmọ̀gbọ́ ọ̀nà wéétú wùdúwà àbí tí gbogbo kí ní ìlọ rí kò lọ níta sọ ní wípé kìí sí dandan kíyàn sí bismillah tó wá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àlá kìí sí dandan àmọ́ yíyàn bá sí bismillah náà ló sọ gbogbo ẹgbẹ́ bismillah rahman rahim kìí sí dandan àdíjì tó wá fún àìsí sọ́mí ìjòwó ìtàwọ́dọ̀wú bismillah tawadọ́wù ẹ̀yà ìsàlọ̀lá ní tánàbí sọ bismillah ìbẹ̀rẹ̀ kìí sí dandan so ti bá ní àdíjì tó pé láwùdú wà liman lam yuzkar ismullah àdíjì àwọn àbá sọ́n pẹ̀ àmójíyàn bá sì kò sí láì fi àmákáwádà níyàn Allahumma nawaitu oké báyílá ùdúwà ìsì wọ́fẹ́ àdá gbogbo yìí rẹ̀ lọ́dọ̀ ànábà Muhammad sallallahu alaihi wasallam ó wùwá ní òwúẹ̀lẹ́dàwà ní ọmọ ìsú ẹlẹ́dàwà bá lábísọ lọ́wọ́ bá yóò mọ̀ bí ẹlẹ́dàwà nú ni gẹ́bí ọ̀rọ̀ Ali Zainul Abidin ta sọ tó fẹ́ mú aṣọ kan fún tọ́lẹ̀tì yàtọ̀ sáṣọ tí ó mọ̀ fi kírun kí ló padà sọ ànábì ò sí bó ní bá ń bẹ́ ànábì ò bá sí kíní ó bá ṣe tí ò fi wọ́sọ ọmọ náà gẹ́bẹ̀ náà wé tú ẹjá gbé kalẹ̀ àníyàn ọkàn ní máa ń wá kọ́dá ìyàn gbọ́dọ̀ fẹ́ sáà lánìsí wọ́n wá dà ní ẹ̀sọ́kán ọ̀ nídìí ẹ̀ mo fẹ́ kí zúrí mo fẹ́ kí náà nù àìlà mo fẹ́ kí òtítọ́ náà nù because ìyàn lè tún máa dà ní ẹjọ́ mi gẹ́gẹ́ tó mistake àìlà ní ó fẹ́ dá ọkọ̀ yóò bá tún dákọ̀ àlásárì ìrún bàjẹ́ ọ̀sẹ̀ ọlọ́run tún bà rún ẹ̀jẹ́ nítorí náà ìyẹn dà níyàn síta ọkàn ní máa ń gbé kò sì ní lábákan tẹ́bí sọ àìlà náà mo fẹ́ kí mo fẹ́ sáwà náà ni ẹ̀yìn àwọn afẹ́rẹ́ jẹ́nàbá àníyàn náà ni ó dì támi rẹ̀ lórí ìwé tó mọ̀ fẹ́rẹ́ jẹ́nàbá ní sọ síta wallahu ta'ala alam. Ìtọ́wábẹ̀rẹ̀ ni pé àwọn oní àdúrà kọ̀ọ̀kan ó tún láwọn àdá eríkèríkè láyé fọjú ìgbàgbé àwọn ayàwùn wọ́n fẹ́ fẹ́sẹ̀ ayátàrù kùrùsí ó tún nígbà ọlọ́run sọ́jú mi kó núná ó tún ládàá tán máa ń ṣe gbogbo ẹ̀ pátá ìranù ni olú ẹ̀dàwà ìjọ bá sì wọ ẹlẹ́dàwà lábá láti sìn yóò bínú ni kí ẹ máa kí ọba wa lọ ní kọ́ máa fi sàgókì ọjẹ́ ìyálàyẹ̀ ẹgbà láwà nílà àwọn olùkòsè bó máa fi ẹ̀hẹ́n tó sì jẹ́ nìyẹn Allahu ta'ala alam gbogbo àdísì yẹn bẹ lóòtọ́ àmádìsì rọ ni ẹbá kàtàkì kóòlá ẹ ma bá ní ọwá fẹ́ pẹ́ rí ọwá wí báyìí ọwá fẹ́ wẹsẹ̀ ọwá wí báyìí ìgbéléyìn orí rẹ̀ tó ti èyí tó ní lẹ́ntẹ́ bá parí àdúrà àlọ́ látán kẹni ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu títán Allahu ta'ala alam náà kẹfún báyìí àwọn lè láàdùn bismillah Naam, jazakumullahu khairan. Naam, question mi ni pé naam lórí ọ̀rọ̀ Sufyan bin Uyayna tẹ́ dárúkọ nípa pé wọ́n ṣe mistake. So first question mi ni pé ṣé sayyi'u leaves ni wọ́n ni àbí kẹlójẹ́ bèèrè ní pé mo ní ṣe sayyi'u hifz ni wọ́n ṣe pé hadith wọn ó tako títí ọ̀pọ̀lọpọ̀ àwọn sikọ́ọ̀tì tó kù ní tọ̀ kádìsì bá tako tó bá yẹ pé ṣé wọ́n lè tàfáwọ́dà ni ìmọ̀ bí so tàbí tó bá yẹ pé ẹni tó yẹ pé fífàtù dọ́pt ò ní ẹ̀pẹ́ wọn lálẹ́ sọ pé bọ̀ tó bá yẹ pé ẹni tó lè tàfáwọ́dà ni wọ́n ni ṣé wo hadith yẹn ṣé kò ṣeé ṣe jámù láàrin
méjèèjì náà. Jazakumullahu khair. Ọlọ́run bá dúpẹ́ fún yín. Ṣé rí chain tán fi gbà wá ọ̀dọ̀ amúrù yẹn ṣẹ́gẹ́ ní ìsìn almazani yẹn gbogbo àwọn tí wọ́n tún gbà ọ̀dọ̀ ọ̀tí ẹ̀ náà the same yẹn kò sẹ́ni tó gbà wá méjì ẹyọ̀kan ni wọ́n gbà wá ma khalafa thiqatu as-thiqat ó yàtọ̀ pé chain bá yàtọ̀ the same chain náà ni gbogbo àwọn yòókù tí wọ́n gbà wá wọ́n bẹ́ẹ̀ gẹ́sì mi àwọn afá sọ pé Abu Dawud sọ pé Imam Tirmidhi sọ pé Nasa'i náà sọ pé Hafiz ibn Hajar náà sọ pé gbáà afá mistake ní báyìí mistake méjì gbá kọ́ gbèsè ní fil matni wa fi sanad ìṣèlú nìyẹn kò sẹ́jú ò lè mistake problem ní wíta bá fẹ́ gba correction ní ọ̀wá ti gba correction òun làdánwò rẹ̀ ọ̀rọ̀ tó bí jú kíni lọ di mistake yẹn lọ ní tó ṣe èsù náà rùn èsù ní ẹfẹ́ gba mistake ẹ̀gbọ́n mi ọlọ́run fẹ́ correct ẹ̀ ó sì yàrí ana khayru minhu kí ló tó fi fẹ́ kẹlẹ̀ fún kó tẹ́ríba fún ìmọ̀ ní ó tẹ́ríba fún ẹ má bínú ọlọ́run má bínú ṣẹ̀kọ́rọ̀ parí àmọ́ kò fẹ́ gbá ana khayru minhu ọwá bẹ̀rẹ̀ ìmọ̀ bọ́lọ̀ jiyàn ana khayru minhu olóre jù lọ́lọ́run khalaqtani min nar ọ̀dámi láti iná wa khalaqtahu min tin ọ̀dáhùn látàbí ẹ̀rọ ọ̀fọ̀ aláìmọ̀kẹ́ bí náà bá ń jú ọba dẹ̀rọ̀ fọ̀ sí iná kú àbí òníkú ó kú náà. Jazakumullahu khairan. Náà tí mo fẹ́ bẹ̀rẹ̀ pé ǹjẹ́ sùjúdù sáwí gbé ẹni tó bá fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ tí ọ̀nà ti ṣe ìkọ́mà. Then ẹlẹ́ẹ̀kejì ni bàdá ń sọ̀rọ̀ sífàtìl wudu yẹn níbi ọwọ́ wọn sọ sàlásà wọn níbi àwọn yòókù tá a máa ń fọwọ́ ní sàlásà tó túmọ̀ sí pé tá bá fẹ́ fọwọ́ wa á fọ méjì papọ̀ lẹ́ẹ̀mẹ́ta ni àbí eléyìí mẹ́ta àbí eléyìí mẹ́ta. Ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀. tó bá jẹ́ ọwọ́ tí ìpìlẹ̀ bẹ̀rẹ̀ àlọ́lá ìpìlẹ̀ àlọ́lá á fọ mẹ́tẹ̀ẹ̀ta á fọ méjì papọ̀ lẹ́ẹ̀mẹ́ta ni kì í ṣe pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ akọ̀ fẹ́lẹ́ lẹ́ẹ̀mẹ́ta ẹ wá fi náà ẹ fẹ́ bẹ̀rẹ̀ báyìí méjèèjì fa afragal ma'a ala kaffayhi ó dami sọ́wẹ́ fagasalahuma thalatha ó fún àwọn méjèèjì yẹn lẹ́ẹ̀mẹ́ta àwọn àti dìbí pé ẹ fẹ́ máa fọ eléyìí débi gbọ́n eléyìí ni ó jẹ́ mẹ́ta eléyìí ni ó jẹ́ ẹ̀mẹ́ta. Jazakumullahu khairan. So ti bá ní ṣe ọkùn pẹ́ṣẹ̀ kan. Ṣé sùjúdù sáwí gbé ẹni tó bá fẹ́ kí ọ̀rọ̀ yẹn? Ọjọ́ ráwọn. In tó bá wà níbi ìrun gẹ́gẹ́ gbáyé sí Allahu Akbar fatahrimuha kíni at-takbir. Gbádẹ́ sí takbir mistake tó bá ṣẹlẹ̀ tí è ṣe rúkúnù. Ẹ̀bọ́n mi tí è ṣe rúkúnù oníkíni sùjúdù sáwí gbé. Àwọn jẹ́ rúkúnù sùjúdù sáwí gbé o. Àmọ́ ìkọ́mọ̀ kò sínú takbiratu ihram nítorí náà ẹ̀sọ́ ládáadáa ìkọ́mọ̀ nù lásán nù. Ládé ilé ìlú ti bọ́ mọ́ yín lọ́wọ́ ìrun yóò bàjẹ́. Wallahu ta'ala a'lam. Inshallah. Ṣé ìbéèrè tó wà? Naam. Wa subhanaka Allahumma bihamdik. Ya bèèrè question. Àmọ́ kò tí ra ìrọ̀lẹ́. Naam. Àdísì tí àfáàlì tàbí sàlàyé ipé èèyàn lè sàlù àlá tánàbí ṣe ń sàwàlá àti pé èèyàn lè mú mi lérí ìdúró a ní àwọn alẹ́ ànábì mẹ́rin ló wà bẹ́ nínú àwọn àìmọ̀ táwọn Ṣíà máa ń pè ní ìsìnà àṣàríyà tani ó bá dákọ̀ àwọn àfá àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọgbà tíra yìí àfá alákọ̀ọ́kọ́ àfẹ́ ilé kejì tó fámílì ànábì làwọn mẹ́rin now ó mọ̀rù wò now Hussein bin Ali bin Abi Talib Ali bin Hussein bin Ali ọkùnkan tani ó bèèlè Abu Ja'far Muhammad bin Ali àbí Muhammad bin Ali náà nàbí sọ́sí Abu Ja'far ẹjọ́ apin ẹjọ́ pin barakallahu fikum. Naam, kí ló kọ Abu Talib? Abu Talib ẹgbà kí lẹ́sẹ̀ ní ẹ̀sẹ̀ tó lẹ̀ ẹ̀tọ́ ẹgbà ní ọya kí ló kọ ẹ̀? Àbàmọ́ ẹ̀kọ́ o Abu Talib ọya bẹ̀tútà Abdul Manaf barakallahu fik gba English barakallahu fik. Naam, asàlàyé masala kan bẹ̀ náà imú mú lérí tó
kí ni ìdájọ́ ẹ̀ ìmúmú lérí dúró kí ni ìdájọ́ rẹ̀ náà qira'atu tanzil barakallahu fikum aya ẹ̀fọn lílé náà ọ̀dọ̀ àwọn obìnrin ọ̀dọ̀ àwọn ìyàwó obìnrin ẹ̀yìn abẹ́jẹ dáhùn ilé yìí ó àbáàdì ẹwà gbọ́ question wọn fún wọn ọ̀nà gbó láti lè fímú láti lè yọ láti lè fímú àwọn mẹ́tọ́dù rẹ̀ afáwà abúmọ̀ ẹ̀bá gbọ́ ẹ́sàlàyé fún asàlàyé pé tí a ṣe máa fímú tí a ṣe máa yọ nùlà tí a lè fímú ó láwọn mẹ́tọ́dù tá lè fi yọ nùnù láti lè fi fímú àwọn wéèsì mélòó wọ́n gbà á wọ́n lọ́nà mẹ́ta. ọ̀nà mẹ́ta ọya náà wọ́n ní a lè yọ ẹnu àti mú papọ̀. a lè sí kíní wọ́n ní a lè yọ ẹnu àti mú papọ̀. ẹ̀yùwá wọ́n ní a lè yọ ẹnu adẹ̀tún wá fi mú. a lè yọ ọnù ká fún ẹ̀yùwá a lè sí kíní látàgbà tàbá yọ ẹnu tán a wà fi mú lẹ́yìn rẹ̀. ẹ̀yùwá wọ́n ní ẹlẹ́kẹta pé a lè kọ́kọ́ yẹnu tàbá tó wá yẹnu tó wá fi mú ọwọ́ àdẹ́lẹ̀kẹ́ jù ọ̀fẹ́ jọ amáyìn mẹ́ ọ fẹ́ mú àmọ́ kò mú tán wọ́n gbìyànjú a ní nǹkan bẹ fọ́sílù káàkọ́ náà sí kíni káàkọ́ yọ ọnù ká bú mi ẹnu lọ́tọ̀ 1 2 3 fọ́sílù nìyẹn tó ti báyìí káàsì wá fún mú gẹ́gẹ́ bí wá ní ìsìn lẹ́ẹ̀mẹ́ta náà padà ẹ̀fọn ilé ìkáwà ń bẹ wọ́sílù ká da gbogbo ẹ̀ papọ̀ ìdámi papọ̀ ní ká buwọ́ kan báyìí ibi ìwọ́ kan tá a bá bú ibẹ̀ náà láti máa ṣe kíni láti máa fi mú láti máa yọ nínú láti máa fi mú bẹ́ẹ̀ ó bá sì wọ́ ọwọ́ méjì lábù ní ibẹ̀ láti máa yọ nínú ibẹ̀ láti máa fi mú the same a sì bẹ́ẹ̀ láwọ̀kọ́ a sì bẹ́ẹ̀ lẹ́gẹ̀ẹ́ a sì bẹ́ẹ̀ lẹ́gẹ̀ẹ́ táwọn là ń pè ní wọ́sílù wallahu ta'ala a'lam wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk